ọdún fa ní ọ̀dọ̀ Ògògó ni mo ti kọ́ iṣẹ́. Máa yẹn ti tó 27 years ó dẹ̀ ga ó dẹ̀ ń tọ̀lé. Ó ń tọ̀lé ọmọ yẹn náà ló ṣe tó fi ń tọ̀lé. Ọlọ́run ló ṣe. Ó nínú ẹgbẹ́ ló ti ń bá òun sùn. Ó lóun fà àwọn á pe ẹ̀dá ẹ̀ wá sínú ẹgbẹ́. A bá òun sùn níbẹ̀ tó bá ti ń bá òun sùn ó máa tọ̀lé. Gìrì pa ọkùnrin tó yẹ kó ti di baálé ilé. Ojú mi báyìí ló ṣe kà àwọn tó pa jẹ, àwọn tó dè mọ́lẹ̀, tó tún mú géńdé ọlọ́mọ 27 years ọkùnrin géńdé Ọlọ́run baálé ilé tó sọ dẹni tó ń tọ̀ sílé. So many things ló ti ṣe tó ti bàjẹ́. Ó sọ ìyá ìdí ẹṣin tó gùn lọ sínú ẹgbẹ́. Ó nítorí pé ìyá àwọn ò gbọ́ràn gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ pátápátá. Ó wá kù bí ojú bí a week àbí 2 weeks kí n sọ pé 2 weeks tó yẹ kí n bímọ. Àṣọ ọmọbìnrin yìí ti lọ sí ibì kan láti lọ ṣe oògùn. Mi kúkú mọ̀. Mo kàn ṣáà mọ̀ pé ó kàn di àárọ̀ ọjọ́ kan bá ṣe jí tí mo ti ń wò tí gbogbo ẹ̀ ti ń dàrú. Mi ì mọ̀ tó fa wàhálà, mi ì mọ̀ tó ń ṣẹlẹ̀. Kí ni tó ń ṣẹlẹ̀ gangan? Mo wá rí i pé ẹ̀mí mi ga. Mo wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn kan tí mo lè mú dání àtẹrù ọmọ tí mo rà. Mi máa lọ sí Oǹdó padà sọ́dọ̀ àwọn òbí mi tí bá dẹ̀ bímọ tán màá máa bọ̀. Mo wá kẹ́rù dé junction pé màá wọ taxi express mo àti máa wọ mọ́tò. Mo wá padà pé kí n lọ gbé polybag tí mo kó bàtà sí. Mo ṣe máa padà wọlé báyìí. Lọ́kọ bá ní wọ́n ló tọ̀ sínú agolo bọ́fìtà ìwọ ló ṣe kíní mo ní èmi. Ìgbà tá a jọ wà tó jẹ́ èmi pẹ̀lú ẹnìkan la wà ṣé mo ṣe rú ẹ̀ rí? Mi lè ṣe never. Ó dẹ̀ mọ̀ pé ọmọbìnrin yẹn ni. Ó mọ̀ pé òun ni. Ṣùgbọ́n nǹkan tó ti lọ ṣe yẹn òun ló fa rògbòdìyàn yẹn. Mo bá ń sọ pé no náà ní kí n gbé èmi máa lọ dànù máa lọ ṣe. Lílọ tí mo kọ́kọ́ lọ yẹn ìyàwó ti mú gbálẹ̀ ó ti ń gbá ilẹ̀ ilé ó ti ń gbálẹ̀ síta. So ìgbà tó yá a ṣáà ń drag ẹ̀ pé èmi kọ́ ọkọ mi ó ti push mi lọ sí balcony. Ìgbà tá a máa dé balcony woman tó wà ní opposite wa ìyẹn ń dín àkàrà ló ń tà. Ìyẹn wọ́n á sọ pé aláàjì ó fẹ́ pa ìyàwó ẹni wọ́n condition tó wà pẹ̀lú kíní kan. Ká tó pátó ó ti yí padà mi ì lágbára kankan mọ́. Ó kàn ṣe push mi. Ilé yẹn ṣì wà bẹ́ẹ̀ dé ní o ó lè mú yín délé yẹn. Step yẹn 16 step ó kàn push mi báyìí ni mo fly. Ó kù step kan sísàlẹ̀ báyìí mo ṣubú sí tí mo fi kun ìgbálẹ̀. Ó ti wá dákú lọ. Woman yẹn kẹ́ dìde fẹ́ pé kò wá là wá ṣùgbọ́n before kó tó di kó dé nǹkan ti bàjẹ́. Ìyẹn bá pariwo làwọn èèyàn bá ṣáà wá wọ́n ṣáà lọ wá mọ́tò tó fi rush mi lọ sí hospital. Bá tún ṣe wá ń lọ lọ́nà ìgbà tójú mi ti wá tó ti rí pé ojú mi ti ṣe kíní ló wá ń bẹ̀ mí. Kí n jọ tí n bá ṣáà ti dé hospital kí n sọ pé èpo ọ̀gẹ̀dẹ̀ ló yọ́ mi ṣubú o kí n sọ pé kíní kan ló yọ́ mi ṣubú o kíní kan. Mo tún wá wò pé interview tí gbogbo ènìyàn máa bá mi gbọ́ yìí mi ò sọ ní etí ẹ̀dá alààyè kan rí nínú ìgbésí ayé mi. Àkọ́kọ́ sọ náà rèé onímọ̀dé sọ fún ẹ̀yin ọmọ aráyé láti gbọ́ kẹ́dẹ̀ bá mi wò ó kẹ́dẹ̀ bá mi fòye gbé. Dájú orúkọ tèmi ni Ìyáàfin Olúfúnmiláyọ̀ Olúwọlé aka Ìyá Oǹdó Adéorí Ọ̀kín. Ìrírí pọ̀ o. Ó tiẹ̀ tó di pé eré orí ìtàgé bẹ̀rẹ̀ rárá. Mo bẹ̀rẹ̀ eré orí ìtàgé ní 2009. Ọ̀gá tí mo bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀ Ẹ̀pẹ́ ló wà. Ṣùgbọ́n mi lò bí 2 years níbẹ̀. Wọ́n á lọ sí ọdún fa ní ọ̀dọ̀ Ògògó ni mo ti kọ́ iṣẹ́ tí mo dẹ̀ ṣe freedom tí mo gba ìwé ẹ̀rí. Later ni mo padà wá sí ìlú Ìjẹ̀bú Òde níbí láti wá darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ mi tó wà ní ibí. Ìpèníjà ilé ọkọ ó wà fún mi gan gidi gan tí ì ṣe kékeré. Nígbà tí mo fẹ́ ọkọ mi ní 1980
3 Oǹdó la wà, Oǹdó láti fẹ́ra wa. Later on nígbà tó máa dín nǹkan bíi 1986 ní 86 87 ṣá, ó ní ọmọ kan wá, ó máa ń tajà níwájú ìta ni. So bọ́dẹ̀ ṣe wá ló ní àǹtí òun láìkì yín, òun fẹ́ kí n jẹ́ sísítà òun. Ojúwe school tí ó ń lọ fún mi, òun mọ̀ bẹ̀, secondary school ló wà. Ó ṣáà fún mi ní lẹ́tà yẹn pé òun yàn mí gẹ́gẹ́ sí sísítà. Tó bá ń lọ school láàárọ̀ á wá, màá fún lówó. Tó bá ń bọ̀ á wá, á jẹun, á padà sílé. Láì mọ̀ wípé ọkọ mi gan ló dẹ pàkúté yẹn pé kó lọ yàn mí àti ìyá fẹ́ láti lè fẹ́. Tó ń gbà tó wá yá, wọ́n ṣáà ń bá eré àníyàn yẹn bọ̀ títí tó bá wá sọ́dọ̀ mi, ó lè sùn sọ́dọ̀ mi gbà mí. Aṣọ mi ni mo máa kó fún, màá ṣe everything. Mi ì ṣáà jẹ́ kó lack anything, a ṣáà máa wò mí. Nígbà tó ṣáà díjọ́ kan, torí I'm a prophet, this is my church. Mo wá síjẹ̀bú Òde ń bí ní Adéfisàn, ibẹ̀ ni mo ń gbé, ibẹ̀ ni mo rent, ọkọ mi náà wá, a room. Ó wá di time táwọn ọmọ school gbọ́ludé ní 1987 yẹn. Bó ṣe wá nìyẹn. Ọkọ mi lọlé. Ìgbà tí ó dẹ̀ máa padà dé, mo lọ sí sọ́mi. Bí mo ṣe máa wá padà dé, woman kan wá pè mí pé ìyá Wálájí wà ń bí o. Ẹnìkan òun máa rí pẹ̀lú dádì pé wọ́n jọ wọ the same clothes. Wọ́n gá àǹkó. Mo á ní ta lẹni náà tán jọ máa wọ àǹkó tán dẹ̀ wá. Mo ní bóyá àbúrò ẹ̀, bóyá kankan, mo clear abẹ yẹn, mo kúrò ńbẹ̀. Ìgbà tí mo dẹ̀ máa délé, òun ti kúrò nínú ilé yẹn, ọmọbìnrin yẹn. Ọkọ ó ti ní kó lọ sọ́dọ̀ àbúrò òun. Orí ìsọlọ́run. So ìgbà tí èmi wá délé, òun á bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ẹ̀ pé mo wá kí wọ́n ṣe gbogbo ẹ̀. Òun wo báàgì. Ta ló ní báàgì? Ló ní ọmọ afẹ́ mi ló ní báàgì. Òun lọ́mọ afẹ́ mi wò. Ló bá dárúkọ ẹ̀. Ọmọ afẹ́ mi ló ní báàgì. Tí mi ìmọ̀ ìyá ẹ̀, tí mi ìmọ̀ bàbá ẹ̀. Ó dẹ̀ di ẹrù lé lẹ́yìn pé òun bọ̀ lọ́dọ̀ mi láti wá lo holiday. Ṣé má ṣe ń ṣayé nìyẹn ṣá? Mi ìmọ̀ ìyá ẹ̀. Aṣáà ń bá a bọ̀. Later ló wá sọ pé ó ti lọ kí àbúrò òun o. Mo wá lọ bẹ̀. Mo wá bá lady yẹn. Ó kí mi, ó ṣe gbogbo ẹ̀. Àwa padà wálé. Kí n má fa ọ̀rọ̀ gùngbà tó pé 9 days ó ti wá. Bọ́kọ ṣe wá pè mí pé òun fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá fẹ́ òun ní Ìgbìlẹ̀. Pé òun pẹ̀lú ẹ̀ làwọn dẹ̀ jọ ń lọ. Mo wá ní báwo ló ṣe ìwọ pẹ̀lú ẹ̀ ṣe jọ fẹ́ lọ láti lọ ṣe kíni? Òun ló fẹ́ mú lọ sọ́dọ̀ bàbá fẹ́ ẹ̀ láéláé. Mo ṣáà yarí that very day pé dájúdájú nǹkan tí mò ń rí, nǹkan tí mò ń rò, òun ló fẹ́ máa ṣẹlẹ̀ yìí. Mo ṣáà yarí lọ́jọ́ náà tí ìjà ṣẹlẹ̀ rẹpẹtẹ. Ó nà mí bí ẹni máa kú. Gbogbo àwọn àbúrò ẹ̀ tó wà ní eré ọ̀dọ̀ wa, nígbà tí wọ́n gbọ́, wọ́n ṣáà wá. Wọ́n bẹ̀ mí, wọ́n ṣe gbogbo ẹ̀. Aṣáà ń béèrè àníyàn yẹn bọ̀ ṣá. Ká mọ̀ pa ká mọ̀ wọ ṣá. Nígbà tó di 1989, wọ́n á lóyún. Ọ̀dọ̀ kì í ṣe first and second nìyẹn o. Àwọn ọmọ tí mo ti kọ́kọ́ bí yẹn wọ́n ti ṣaláìsí nípa iṣẹ́ ìpè. Inú iṣẹ́ ìránṣẹ́ pé dandan àfi kí n gba ìpè tí mo yarí pé no, mo fẹ́ mọ̀ tí mo fẹ́ sọ kí mo fẹ́ wí. Làwọn méjì yẹn kú. Wọ́n a day first and second. Ọjọ́ kan náà ló kú. Ọjọ́ kan náà máa pè. Ìkan kú ní 31st December. Bẹ́ẹ̀ni. Ìkejì kú ní January 2nd. Wọ́n ṣe ní ìkejì náà kú. So tí mo fi sọ pé ọjọ́ kan náà nìyẹn. Kò sí dùnnú. Àtìgbà yẹn kò sí pé bóyá èèyàn kọ̀ sí torí 1984 on the 7th February mo bí first born mi. Nígbà tó di August 25, 1985 mo bí second. So àtìgbà yẹn kò wá sí pé bóyá èèyàn lóyún ọ̀kankan ṣá. Nígbà tó ṣáà di 1989, Ọlọ́run ṣáà gbàdúrà. Lọ́rọ̀ kan ṣá oríṣiríṣi ìjà á máa ṣẹlẹ̀. Èmi á tún máa wò pé kò sí nǹkan tí mo fẹ́ bá fà.
kí ni ìjà kí la fẹ́ máa jà fún, màá tún máa fà á mọ́ra ṣùgbọ́n máa fà á mọ́ra náà ó tún máa yọwọ́ ọwọ́ náà ni. Nígbà tó ṣáàyà ìgbà tí mo ṣáà conceive yẹn ṣá à ń ṣeré sí ó wá kù kò ju bí a week àbí 2 weeks kí n sọ pé 2 weeks tó yẹ kí n bímọ. Àṣọ ọmọbìnrin yìí ti lọ sí ibì kan láti lọ ṣe oògùn. Ìkúkú mọ̀ mo kàn ṣáà mọ̀ pé ó kàn di àárọ̀ ọjọ́ kan bá ṣe jí tí mo ti ń wò tí gbogbo ẹ̀ ti ń dàrú mi ì mọ tó fa wàhálà mi ì mọ tó ń ṣẹlẹ̀ kí ni tó ń ṣẹlẹ̀ gangan. Mo wá rí i pé ẹ̀mí mi ga mo wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn kan tí mo lè mú dání àtẹrù ọmọ tí mo rà mi máa lọ sí Oǹdó padà sọ́dọ̀ àwọn òbí mi tí bá dẹ̀ bímọ tán màá máa bọ̀. Mo wá kẹ́rù dé junction pé màá wọ taxi express mo àti máa wọ mọ́tò. Mo wá padà pé kí n lọ gbé polybag tí mo kó bàtà sí. Mo ṣe máa padà wọlé báyìí. Lọ́kọ bá ní ìwọ ló tọ̀ sínú agolo Bonfita ìwọ ló ṣe kíní mo èmi ìgbà tá a jọ wà tó jẹ́ èmi pẹ̀lú ẹnìkan la wà ṣé mo ṣe irú ẹ̀ rí. Mi ì lè ṣe never. Ó dẹ̀ mọ̀ pé ọmọbìnrin yẹn ni ó mọ̀ pé òun ni ṣùgbọ́n nǹkan tó ti lọ ṣe yẹn òun ló fa rògbòdìyàn yẹn. Mo bá ń sọ pé no náà ní kí n gbé èmi máa lọ dànù máa lọ ṣe lílọ tí mo kọ́kọ́ lọ yẹn ìyàwó ti mú gbálẹ̀ ó ti ń gbá ilẹ̀ ilé ó ti ń gbálẹ̀ síta. So ìgbà tó yá ta ṣáà ń drag ẹ̀ pé èmi kọ́ ọkọ ó ti push mi lọ sí balcony. Ìgbà tá a máa dé balcony woman tó wà ní opposite wa ìyẹn ń dín àkàrà ló ń tà ìyẹn wọ́n á sọ pé aláàjì ó fẹ́ pa ìyàwó ẹni wọ́n condition tó wà pẹ̀lú kíní kan. Ká tó pátó ó ti yí padà mi ì lágbára kankan mọ́ ó kàn ṣe push mi ilé yẹn ṣì wà mẹ́ẹ̀dẹ̀ ní o ó lè mú yín délé yẹn step yẹn 16 step ó kàn push mi báyìí ni mo fly ó kù step kan sísàlẹ̀ báyìí mo ṣubú sí tí mo fi kùn ìgbálẹ̀ ó ti wá dákú lọ woman yẹn kẹ́ dìde fẹ́ pé kò wá là wá ṣùgbọ́n before kó tó di pó dé nǹkan ti bàjẹ́. Ìyẹn bá pariwo làwọn èèyàn bá ṣáà wá wọ́n ṣáà lọ wá mọ́tò tó fi rush mi lọ sí hospital. Bá tún ṣe wá ń lọ lọ́nà ìgbà tójú mi ti rí pé ojú mi ti ṣe kinní ló wá ń bẹ̀ mí kí n jọ tí n bá ṣáà ti dé hospital kí n sọ pé èpo ọ̀gẹ̀dẹ̀ ló yọ́ mi ṣubú o kí n sọ pé kinní kan ló yọ́ mi ṣubú o kinní kan. Mo tún wá wò pé wọ́n bá ti ràn lọ sẹ́wọ̀n àbá lọ tì mọ́lé ta ló fẹ́ tọ́jú mi. Kò sí bàbá mi bí kò sí ìyá mi bí ìṣàgbà. Ìgbà tí mo wá sọ bẹ́ẹ̀ dókítà yẹn sọ fún mi báwo lè pọ̀ ọ̀gẹ̀dẹ̀ ṣé ìwọ náà ló bó èpo ọ̀gẹ̀dẹ̀ mo ní ọ̀gẹ̀dẹ̀ dòdò ni mo ní mi mọ̀ pé mo máa gbẹ́sẹ̀ lé. Ó wá rẹ́rìn ó ní ó jẹ́ sòótọ́ mo ní èpo ọ̀gẹ̀dẹ̀ ni. Ọba ṣáà tẹ́sì mi ṣe gbogbo ẹ̀ ó kọ̀wé lé mi lọ́wọ́ tó bá dọ̀la pé kí n padà wá ó ṣáà fún mi láwọn oògùn kan. Bẹ́ẹ̀ tí mo rí pé mo ṣe wá dé ilé padà yẹn inú yẹn ti ń dàrú ọmọ yẹn ti ń jìjà gbùdù nínú ó ti ń jáporó ikú. Nígbà tó máa di ọjọ́ kejì omi àtẹ̀jẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní jáde lára mi ó ń jáde lára mi ó wá padà lọ sí hospital. Ìgbà tí mo wá débẹ̀ yẹn wá test mi ó ṣe test mi ó kàn mú ìwé ó kọ ó ní kí n máa lọ sí general hospital náà mo ṣe gbọ̀nà general hospital lẹ́nu. Irọ́ mo délé mo wá sọ fún un pé wọ́n ní kí n máa lọ sí general hospital àwọn ní kí n lọ sí maternity ibi tí mo register sí ṣáà wà ń bẹ̀ ó wà ń bẹ̀ for 2 days. Ọmọ tó jẹ́ pé ó ti mú mi tó ń ṣe gbogbo ẹ̀ kò mú mi mọ́ ọmọ gan ti dákẹ́ kò sí pé bóyá mo rí traces pé bóyá ọmọ ń mí mọ́ nínú. Ká mọ̀ pa ká mọ̀ wọ̀ ṣáàgbà tó máa di nǹkan bíi 6 days mo ṣáà wá lọ sí àjọ wa lọ sí general hospital bẹ́ẹ̀ kí n tó lọ general hospital yẹn ọkọ mi gan ti travel kò fi mí lẹ̀ ó jẹ́ pé gbogbo ara mi lè jó bá jókòó báyìí ara mi ti máa kún máa ṣe mo ṣáà wá jókòó báyìí mo wá bẹ̀rẹ̀ mẹ́kún mo wá ké pé ṣé bí mo ṣe ọ̀tá mi ṣe máa kú lélẹ̀ tí ìyá mi bàbá mi tán dẹ̀ wà níbi tán wà bẹ́ẹ̀ tí mi mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mo wá ké kò pẹ́ ṣe ni mo rí ọ̀rẹ́ wọn láti Ìbàdàn. Ó ṣe dé ló ní ó wá ń béèrè mi lọ́wọ́ ìyàwó tó wà nílé pé ìyá yìí dà ló bá ní àwọn lọ́wọ́ lẹ́yìn ìkùlé ń bẹ̀ yẹn wọ́n jókòó sẹ́yìn ìkùlé bẹ̀ yẹn
níyẹn ṣe wá rí mi ló ní kí ló ṣe ẹ́ fún mi ló wá rí pé mi lè dádìde ló ní kí ló ṣe ẹ́ kí ló ṣe kan bá ṣe àlàyé fún ló bá ní what ọ̀rẹ́ òun ló ṣe báyìí ṣó fẹ́ pa ẹ́ ni níbo ló dẹ̀ wá sí náà bá ló tráfù kẹ̀ òun ọ̀gbọ̀rú yóò lè rí gọ́sọ̀ gbà tí ìṣe táìmù tá ń lo fóònù débi tán máa pè bẹ́ẹ̀tì ìgbà tọ́lọ́run dẹ̀ máa ṣe ó ṣàdé ní àárọ̀ ọjọ́ kejì òde láti tráfù láàárọ̀ ọjọ́ kejì tí ọ̀rẹ́ yẹn dé bí yẹn ṣe gbáya nìyẹn pé kí ló ṣẹlẹ̀ tó fi ṣe ọmọ báyìí pẹ̀lú kọ̀ǹdíṣọ̀ tó wà kàkọ́ yẹn ṣàbáwí ló bá ní ó yá ní hospital ní general hospital àṣàjọ lọ pẹ̀lú ọ̀rẹ́ yẹn ìgbà tá wá dé hospital àwọn èèyàn tí ẹ ti débẹ̀ láàárọ̀ kùtù yẹn wọ́n ti wà ń bẹ̀ gan wọ́n ti bá èèyàn bíi 8 nílẹ̀ tó ń retí dókítà tó mo ṣe wá débẹ̀ táwọn èèyàn rí mi báyìí wọ́n ṣọ́ọ̀kì ni pé kí ló ṣẹlẹ̀ tó báyìí kí ló ṣe kíní tó báyìí wọ́n bá ń bára wọn sọ tí dókítà bá ti dé woman ní kẹ́jẹ́ kọ́kọ́ dá lóhùn o woman ní o òun kọ́kọ́ ní sá bí dókítà dẹ́ ṣe dé everybody bì sẹ́yìn ni pé kí n máa wọnú ilé ìgbà tí dókítà náà máa rí mi báyìí tó ṣàwò mi mo ṣàlàyé díẹ̀díẹ̀ báyìí fún ó dẹ̀ kọ̀wé so bí sí bí opposite ibi tán ti ń ṣe testing gbogbo ibẹ̀ náà làwọn aláboyún wà torí ibẹ̀ náà ti ń dá àwọn aláboyún lò mo wá wọlé síbẹ̀ wọ́n wá mú mi wọ room wọ́n ti ń test yẹn wọ́n ṣe wá test mi máa yẹn tó test mi dókítà yẹn ti rí pé nǹkan ti ṣe mí ó wá mí kanlẹ̀ mú ẹjọ́ sá kí ló ṣẹlẹ̀ kí ló dé àwọn oní kò sí nǹkan kan oníṣùgbọ́n máa refer mi lọ sí Ìbàdàn ni ló kọ̀wé kó máa lọ sí UCH ṣe rí UCH tí mo gbọ́ yẹn lásán orí ìsáàkì ni pé kò sáwà wí mọ́ kò sí òpù fún mi mọ́ ikú dẹ̀ ni torí that time kò sí olóyún tó ń lọ síbẹ̀ yẹn tó ń débẹ̀ tó àwa dúró síta mo wá fún ọ̀rẹ́ ọkọ mi yẹn ní ìwé yẹn wá ń ka ó wá go through ẹ̀ pé UCH kí ni tó ṣẹlẹ̀ mo lọ́mọ òmí nù mí mọ́ ẹ ṣáà rí i pé omi àtẹ̀jẹ̀ ló ń dà papọ̀ ọmọ yẹn ti ní wùndù mo wá dúró mo káwọ́ mọ́ yàbá mo ké lórí ìdúró yẹn kò pẹ́ ṣe ni dókítà yẹn kàn kọjá báyìí bíi pé kó máa bọ̀ báyìí kó wá gbá ẹ̀yìn wa báyìí pé òun fẹ́ wọ inú ilé ó kàn dẹ̀ bójú wẹ̀yìn lóní madam kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín táǹkì báyìí ẹ sọkún báyìí mo ní nǹkan báyìí ni ìwé náà kọ fún mi pé kí n máa lọ sí ó ní ìwé náà dà ó ṣe ní ìwé yẹn dà mo kàn jágbà lọ́wọ́ ọ̀rẹ́ ọkọ mi yẹn ni mo bá fún ó bá ní kí ni ìṣó kò tiẹ̀ dúró rárá ó ní kí ni ìṣó ibi tán ti ṣe tẹ́sì fún mi yẹn orí bẹ́ẹ̀dì yẹn náà mo tún lọ bẹ́ẹ̀ tí wonderful kan tí mo wá rí ni wípé bí mo ṣe wọ inú ilé wọ ibẹ̀ yẹn mi ò rí anybody gbogbo àwọn aláboyún tó wà bẹ́ẹ̀ bóyá kẹ̀ ṣe náà ṣú mi lójú o bóyá nǹkan kan mi ì rí àti nọ́ọ̀sì àti everybody kò sẹ́ni kankan níbẹ̀ ìmọ̀ yẹn ṣe wá tẹ́sì mi ló bá ní madam ṣé ẹ gbàgbọ́ ṣá Ọlọ́run lè ṣe mo ní mo gbàgbọ́ sà ó ní kò sí ó ní owó ló máa jẹ kò ní jẹ gbàdo ló bá mú ìwé tí wọ́n kọ fún mi tibẹ̀ yẹn ó yá wẹ́lẹ́wẹ́lẹ́ ó bá dálẹ̀ ló bá ṣe wàá mú mi kan ló kọ àwọn injection yẹn ó kọ gbogbo nǹkan tí a máa rà oníṣẹ́ bá ti lè náwó tán bá ti lè bó dẹ̀ ṣe ń bọ̀ táì lọ fún ọkọ ẹ̀ ní ìwé yìí kán lọ ra injection yẹn wọ́ọ̀dù tó máa lò nọ́mbà báyìí ni nọ́mbà ó ti fún mi nọ́mbà bẹ́ẹ̀dì yẹn ó fún mi nọ́mbà ẹ̀ kábíyèsí Ọlọ́run nígbà mo bọ́ tàn bá dẹ̀ ṣàlàyé fún ọ̀rẹ́ ọkọ mi pé báyìí ni o lọ́ba ní ó ní ìgbà tí wọ́n ní ká máa lọ sórí bẹ́ẹ̀dì kì í ṣe owó náà máa nọ́mbà ni ò ní dókítà kan ẹni tó ń ta chemistry ó ní ibẹ̀ lòun máa lọ tá a bá ra oògùn yẹn tá a bá débẹ̀ ó lè ní oògùn yẹn tó tán bá ra injection yẹn á wá máa fún mi nínú ilé ìgbà tó máa múwèé dọ́dọ̀ dókítà àtúnjọ mi ní choice mọ́ èmi dẹ̀ ti di àgùntàn tó jẹ́ pé ibi tán bá dẹ̀ ti sí èmi ló máa ti sí mi ní power kankan tó mo ṣe wá wọn ní àbáṣà lọ ó wà ní ìtàlẹ́ ìta ọba ibẹ̀ ọjà yẹn ni ṣọ́ọ̀bù yẹn wà àwa débẹ̀ bá ṣe wá débẹ̀ mi wá dúró òun àtọ̀rẹ́ ẹ̀ bá wọlé ìyẹn bá gba ìwé lọ́wọ́ ẹ̀ ó ṣe gba ìwé yẹn wọ́n á bí léèrè pé who is this person níbo lẹni tí ó ní ìwé yìí níbo ló wà gangan ló bá ní mo wà níta ìyẹn ní ìta níta bo níyẹn ṣe pé ìyàwó ẹ̀ ni pé kó lọ wò ta kó lọ mú aláboyún tó wà ń bẹ̀ yẹn wá
má yẹn wá pariwo mọ́ pé tí obìnrin ìbá kú ẹ̀wọ̀n ẹ̀ ò ní dé o fẹ́ bá tí òun jẹ́ o fẹ́ gbàjẹ́ lẹ́nu o fẹ́ ràn lẹ́wọ̀n òun ṣàlàyé pé kó tó bá rà jẹ́sàn kó wá máa ṣe ọ̀rọ̀ jẹ́sàn abẹ́lé ni eléyìí ìyẹn ṣá tẹ́ ẹ̀ bá yá padà sí general yẹn ìgbà tá a máa padà dókítà ti ń wá mi kiri ìgbà tí mo dẹ̀ máa wọ inú wọ́ọ̀dù tó fún mi ní nọ́mbà yẹn ṣe kò ń gẹ́ àjọpàdé ara wa lẹ́nu ọ̀nà madam ẹ fẹ́ mi yín tàfàlà ni tóun ti ń wá yín kí n bó lẹ́ lọ ẹjọ́ sá mo bá ní ẹjọ́ sá kíní tẹ́ni ká lọ rà oníṣẹ́ ìwọ ló ní kó lọ rà ni ó mọ kọ́ndíṣàn tó wà ṣá ó wá tẹ̀lé mi ó dẹ̀ mú mi dé ibi bẹ́ẹ̀dì àwọn nọ́ọ̀sì gbogbo àwọn nọ́ọ̀sì yẹn wọ́n dẹ̀ dìde tẹ̀lé báyìí ká fi débẹ̀ tó ṣàní kí n sọ wá ní kán kó àwọn injection yẹn wá injection tán rà that very day 72. 72. bẹ́ẹ̀ ni mo ti gbàgbé orúkọ injection yẹn alátani lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti yá fún mi ní injection yẹn ó ń lo 5 minutes ló fi fún mi màmá máa kígbe fò àtàrí mi báyìí ló ti ń dún gbogbo ìka báyìí ló bá máa ta mí fò máa tún kígbe fò títí nígbà tó wá rí i pé ó ti ń tó bí 30 lọ ó wá tún ṣe 10 minutes ó wá ń gèsẹ́tì ẹ̀ títí dijọ́ kejì nígbà tó máa dijọ́ kejì mo ti gba 64 nínú injection yẹn tó bá tiẹ̀ ti ń bọ̀ yà máa já ni màá tún máa kígbe ẹjọ́ sà àwọn ní tiẹ̀ náà lòun ṣe tiẹ̀ lòun ṣe ó máa rọ́jú ni ó máa bà wá di ọpẹ́ fún ẹ̀ ìyá tún máa pẹ́ẹ̀tì mi kí mo wá fẹ́ fàyọ níbẹ̀ ni pé ìyàwó kò wá nígbà tó wá di ọjọ́ tó dijọ́ kejì yẹn bóyá ọkọ fún lówó pé kó lọ ra oúnjẹ fún mi bẹ́ẹ̀ni ló bá gbé tékèwé náà kékeré báyìí ló bá iṣu tó ti gan dídí tó ti gan tó ti tútù gan ló bá gbédé ó dẹ̀ ṣe gbédé ló wọ kóńgà bàtà kóńgà pẹ̀lú up and down ló wọ̀de ló ṣe kó nínú hospital ṣé làwọn nọ́ọ̀sì yẹn sọ pé níbo náà kí talẹ̀ wá kí ṣe báyìí múra wá kí ló ṣẹlẹ̀ ẹ bá níyà òun fẹ́ wá wo àǹtí tó wà ń bí ni àǹtí ẹ̀ mo ní ẹ fi ilẹ̀ tó bá gbé oúnjẹ yẹn wá tó bá ní kó gbé síbẹ̀ yẹn ní ìtì ẹ̀fọwọ́ kan nọ́ọ̀sì kan nígbà lẹ́sẹ̀kẹsẹ̀ náà lè jáde tó di ìwé bó ṣe dírẹ́sì yẹn bí gba pé inú èèyàn ń dùn sí nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tí nọ́ọ̀sì tó wá lọ tán wọ́n lè jáde tán wọ́n bá bi mí léèrè pé madam kálẹ́ ni mo láàbúrò mi ni wọ́n láàbúrò ẹ̀ ló ṣe báyìí múra pẹ̀lú kọ̀ǹdíṣàn tó wà tí gbogbo àwọn tó ń wá tán mú tó jẹ́ pé ìró ibùbá tán ni wọ́n ń wọ̀ wá ló wá jẹ́ ẹni tó jẹ́ àbúrò ẹ̀ ló ṣe báyìí wọ́n ní irú àbúrò eléyìí tó lágbára o wọ́n bá lọ sí nǹkan tó gbé wá wọ́n bá yẹ̀wò náà ní ṣé ó lè jẹ́ ṣùì ó lè jẹ́ wọ́n bá gbé fún mo ní mí ì lè jẹ́ ẹ̀ ṣé orí nǹkan tó àbúrò ẹ̀ tó wá rà fún ẹ lélẹ̀ ló ń jẹ ó lè mi ò lè jẹ kódà kó má tiẹ̀ jẹ ṣùgbọ́n mi ì ní jẹ́ ọ̀rọ̀ kan ṣá nígbà tó máa dọ̀wọ́ alẹ́ ọjọ́ yẹn Ọlọ́run ṣá gbàkóso wọ́n tiẹ̀ ti ń sọ pé àwọn ìgbà tí dókítà yẹn wá lọ tó di pé mo wá ń wọ́rì pé àbí kankan àbí lóòótọ́ ni àbí mo máa bí lóòótọ́ àbí kíníkan làwọn nọ́ọ̀sì yẹn bá wá ń ṣẹ́mọ̀ wọ́n ti mọ ohun tó ṣẹlẹ̀ làwọn yẹn bá tún rẹ́rìn wọ́n bá ń wò pé bani máa bímọ sí orí ibí yìí o ó máa jábọ́ síbí yìí o máa ṣe wàá dìde bàbá ṣe wàá gbé bàbá mú lọ sínú theatre room bí mo ṣe wọ theatre room ọmọbìnrin yẹn tó ti dé wá lọ dúró sẹ́yìn wíńdò báyìí ẹ̀yìn wíńdò báyìí ọmọ tó ti fẹ́ jáde ṣe nìyẹn bá tún padà ṣé làwọn yẹn wá sọ pé nọ́ọ̀sì senior nọ́ọ̀sì kan ló wá ní ta ló wà lẹ́yìn bẹ́ẹ̀ yẹn ẹjọ́ ọmọ òun ní o òun ní ẹ̀rù ló ń bá òun kí ló ń bá ẹlẹ́rù kí tiẹ̀ ó lọ ń pe iṣẹ́ ẹ̀ ń bẹ̀ ìgbà tán lè kúrò ń bẹ̀ lọ́mọ yẹn tó bọ́ bó ṣe wá bọ́ náà ní mami ẹ máa dúpẹ́ o ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ẹlẹ́dàá yín kẹ́dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ orí yín lọ́wọ́ Ọlọ́run
wọ́n fẹ́ pa yín ni ẹ̀mí iná fẹ́ gbà ṣùgbọ́n ọ̀rọ̀ ike kọ́ ló ṣẹlẹ̀ báyìí o ọmọ ti forí gbé lọ pé ọlọ́run tó ṣe yẹn ó máa ṣe èmi kì í fọkàn mi balẹ̀ wọ́n ṣáà wàásù fún wọn ṣe gbogbo ẹ̀ títí ìjọ́ kejì mo dẹ̀ gbéra mo lọlé ìgbà tí mo máa délé àwọn ọ̀rẹ́ mi tó mọ̀ mí àwọn yẹn ti wá káṣọ wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti lọ fọṣọ bẹ́tì gbogbo táìmù yẹn mi ì mara mọ́ mo sùn tó létà lọ́rẹ́ mi yẹn ṣẹ̀ wá sọ fún mi pé irú ẹ̀dá wo lòun bá gbélé òun dénú lé pé òun wá kó aṣọ tí wọ́n fi gbẹ̀bí mi kó wọ́n á fọ̀ ìyàwó yín play òun jó àmọ́ nínú ẹ̀ ló ń dùn ó ń ṣọdún ni tí ó bá máa ṣọdún ní ilé wa báyìí kó sọ pé òun nínú yàrá kan náà lájọ wà ìgbà tó wá dijọ́ kejì yẹn ló wá tún wá ń ṣe lójú mi kó wá ti jáde nígbà yẹn ló bá ń jó ariwo yẹn wá ń dí mi lọ́wọ́ mo ṣe wá rọ́jú dìde nìyẹn mo bá lọ pa rẹ́kọ̀dù yẹn mo lóun ṣọdún ni ó ń ṣàjọyọ̀ kò yẹ kó má ṣàjọyọ̀ ń gbèjẹ́ pé oníṣẹ́ ẹ̀ ti jẹ́ èmi kàn ta ìsọ ni mi mà pé bóyá ó ní nǹkan kan tó ṣe mí kàn sọ freely ìgbà tó máa di ọwọ́ alẹ́ ìjọ́ kejì ọkọ wa lọ sílé wọ́n á sọ pé òun fẹ́ lọ sọ nílé pé mo bímọ tó bá ti débi tó ń lọ sọ fún wọn pé ìwọ ló pa ọmọ o mi ò bímọ ṣaláìsí o ìwọ ló pa ó dẹ̀ ṣàlàyé bó ṣe rí ló wá ní ṣé wọ́n sọrú ẹ̀ ló fi lọ lílọ tó wá lọ bóyá ó ti wá mọ̀ wípé àṣírí máa tú ìyẹn obìnrin ṣe ló bá dalẹ̀ alẹ́ ló tiẹ̀ fi wọlé lọ́jọ́ náà mo dẹ̀ rí tó dẹ̀ ń kó ẹrù èmi bá tiẹ̀ tó ń pè pé lágbájá kí ló dé tó ń kó ẹrù bígi ni o bí èèyàn ni o kò tiẹ̀ dá mi lóhùn mo ṣáà kó wọn báyìí kì í ṣe gbogbo ẹ o oko ló bá lọ ìgbà tó kọ́ máa dé ńjọ́ kẹta ló bá rí i pé mo bá tó ìyàwó ẹ̀kọ́ ẹrù ládàá mo rò pé bóyá Oǹdó ló wá ní o kì í ṣe Oǹdó lẹ́gbẹ̀ẹ́ bóyá Oǹdó lùwọ́ lọ Oǹdó náà lòun náà máa lọ sọ bóun lọ sóńdó fún mi ni ló bá ní Oǹdó kẹ ò mà sí ní Oǹdó so àwọn èèyàn ṣáà rí àwọn tán rí wọn ń júwe gbá ibi tó ti rí wọn á lọ síbẹ̀ wọn á rí wọn á tún ẹlòmíà tún ní ibi báyìí lóhun tó ti rí ní alẹ́ àná wọn á tún débẹ̀ wọn à ní tún rí mo dẹ̀ wá ní brọ́dà kan ọlọ́pàá ni ìyẹn gbọ́ incident yẹn nìyẹn bá wá ìgbà tí yẹn wá ní kí ló ń ṣẹlẹ̀ bá ṣàlàyé fún ló bá ní brọ̀dá kẹ̀ ló ń pe ọkọ mi kò mọ̀ pé ọmọ ilé kan náà jọ ni wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó wá gbọ́ tó wọ́n sọ fún pé báyìí ilé báyìí ni báyìí ló ní ṣe pé àbúrò ló wà lọ́wọ́ máàní látijọ́ ìyẹn ṣáà ní ìyẹn ká ṣàwàásù ó ṣe gbogbo ẹ̀yẹn náà tó bá mi sọ̀rọ̀ pé torí kì í ṣe ẹni tó ń lè bájà kì í ṣe ẹni tó ń lè sọ pé kán wá mú àwọn ti wọra ju gbogbo yẹn lọ sókè ká má pa ká má wọṣá nígbà tí ìyẹn lọ ó bá tún wá lọ àwọn èèyàn gbogbo àwọn èèyàn tán wá ní travel wọ́n ti dé kán wá ń bá mi àwọn àbúrò ẹ̀ tó wà nílùú gbogbo wọn náà wá sọ́dọ̀ mi tí wọ́n ń tọ́jú mi wọ́n ṣe gbogbo tí ẹ jẹ́ kí n mọ nǹkan tí mo dẹ̀ fẹ́ ṣe wọ́n ṣáà máa bẹ̀ mí kí n má bínú má ṣe kankan mo ní èmi ń lọ o kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí torí tẹ̀mí bá ti pin síbẹ̀ bàbá ti sin mí ẹni tó lọ yóò ní lọ wọ́n bá ní kò sí nǹkan tó máa ṣe ẹ́ kò tiẹ̀ tún jẹ́ padà wọ bíi mọ́ kò tún gbọ́dọ̀ ṣe kinní kan wá mọ́ ìgbà wo wọ́n ṣáà sọ nígbà tó di ìgbà tó ń wá lọ yẹn ni woman tí mo sọ pé ó bá níbi tó ti lọ ṣe àjò yẹn ìyẹn wà nínú yàrá labour room ni torí àwọn àfáà ni tá ń gbẹ̀bí olísà ń bẹ̀ yẹn ni ìyẹn wà ń bẹ̀ ìyẹn nígbà tó ń sọ̀rọ̀ yẹn tó ń bá bàbá yẹn sọ̀rọ̀ lòun rọra yọjú ọmọdé mú òun lọ́wọ́ ṣùgbọ́n òun wò pé ohun tí tóun gbọ́ yìí ohun ẹni mímọ̀ tí òun mọ̀ ládùúgbò ni lòun wá rọra yọjú pé ọlọ́mọ jẹ́ kí ọmọbìnrin tí wọ́n lọ ṣiṣẹ́ sí ọlọ́mọ ní jẹ́ kó kú o ọ̀rẹ́ mi tó wà ní opposite ilé ẹ̀ lòun sọ fún pé ìyàwó aláàjì dúdú yẹn kọ́ tí ìyàwó ẹ̀ kọ́ la yẹn yẹn wá lóhùn àlékún mà ti bímọ pé kankan àwọn mọ̀ pé ó ti máa bímọ ṣé kò kú ṣá yẹn wá ní fẹmọ yẹn agídí wà nínú ọ̀rẹ́ mi ti yẹn wá ní ṣé orokúrò ni
ìyẹn wá ní rárá nǹkan báyìí ni ọmọbìnrin tó kọlà yẹn báyìí náà ṣe láńlọ́ọ̀dù ẹ̀ ìyàwó láńlọ́ọ̀dù ẹ̀ ló dẹ̀ mú wá sí ibẹ̀ yẹn níyẹn ṣe sáré wá sọ́dọ̀ mi tó ní báyìí mo ní èmi náà ti mà pé ó ṣiṣẹ́ ni tí ò bá ṣiṣẹ́ irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn kọ́ ó lè ṣẹlẹ̀ tó lóun máa wá báláǹsì bàbá tí n bá ti kú pẹ̀lú oyún nú woman yẹn náà wá ìgbà tí woman yẹn wá ó wá ń kí mi tó ṣàṣàdúrà fún mi pé òun bá mi dúpẹ́ pé Ọlọ́run wà lẹ́yìn yín o ẹ máa dúpẹ́ nǹkan tán ní kán ṣe fún yín ṣe náà fẹ́ kó kú toyún pé kó pa ẹ́ toyún pátápátá ni o bá ní Olúwa ò ṣe o náà bá lóun náà dà mo ló ti kẹ́rù lọ ó ti kẹ́rù bí ó ti lọ náà ló lọ iná dẹ̀ máa mú bí tó lọ wá sọ bẹ́ẹ̀ iná mu náà dẹ̀ ó ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ kọ́lọ́run dẹ̀ tú èmi lẹ̀ kó gbà mí lẹ̀ pátápátá ni mo ń bẹ lọ́wọ́ ẹ̀ so bàṣà ṣe wà lórí ẹ̀ nìyẹn ìgbà táwọn ẹbí ọkọ dẹ̀ ti wá tán ti bẹ̀ mí tán ti ṣe everything àṣà àkó lórí ẹ̀ àtún ń béèrè àníyàn bọ̀ bẹ̀tì later nígbà tó máa tó bí 9 months ó padà wá o. arábìnrin yẹn padà wá. bẹ́ẹ̀ ni mo sọ ó padà wá ló bá ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ̀ mí ó ń bẹ gbogbo àwọn èèyàn kan wá máa bá mi kán máa bẹ̀ mí ìgbà táwọn ẹ̀gbọ́n ẹ̀ gan tẹ̀ wá àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó wà ní ìlú ìtàn wá ìyàwó ẹ̀ táwọn èèyàn wá kì í dẹ̀ ṣẹni tí mo lè kọ̀rọ̀ sí lẹ́nu yẹn ni máa yẹn ọjọ́ yẹn mo yarí wọ́n ní mi ní kó má fọ́kọ ẹ̀ kó má bẹ̀ mí kó dúró tiẹ̀ jẹ́jẹ́ kó má wulẹ̀ bẹ̀ mí rárá wọ́n sọ tì mi ò gbọ́ ṣùgbọ́n ìgbà tó wáyá ní ìyàwó láńlọ́ọ̀dù tá wà ní ibẹ̀ ó súnmọ́ mi dáadáa ó wá tún lọ bá yẹn ìbá wá bá mi yẹn ṣáà forí wérí fọrùn wẹ́rùn ó fẹ́ gbogbo ẹ̀ ìgbà ní wẹ́ ẹni tí wọ́n ní ọmọ àlè náà bẹ̀ tí ì gbọ́ ọmọ àlè dẹ̀ rínú tí ì bí àbáṣà parí ẹ̀ síbẹ̀ àtúnbéré àníyàn lọ later nígbà tó máa tó bí èyí kò pé èyí àpapà ó yá 5 months mo ṣáà rí bí gbogbo nǹkan ṣe lọ kì í ṣèmi àti ẹ o àjà o èmi pẹ̀lú ẹ ò jà ṣe kankan ẹ mo decide lọ́kàn mi pé mo máa fi ilé yẹn lẹ̀ ẹ̀tìgbà tí mo wá fẹ́ fi bẹ̀ yẹn lẹ̀ tẹ́mi wá lọ òun náà lọ ó tún tó di pé ní 91 ó tó di pé mo tún wá padà èmi àtọkọ là ń jà gbà yín wá kẹrù wá lọ òun náà wá lọ pé òun ò lè dúró orú ẹ̀ mọ́ so later ni ló bọ̀ à ń sọ wípé ilé tó bá ibi orogún tó bá tòrò pé ọwọ́ ọkùnrin ló wà ló wá ń ṣàlàyé everything fún mi ló wá ń ṣàlàyé débi tó jẹ́ pé nígbà tó wá dìgbẹ̀yìn tó bá ní kẹ́mi ò ṣe bí ẹni pé à ń jà tí ọkọ bá ti jáde lọ kó bá ti ń bọ̀ ká má ṣe bí ẹni pé à ń jà tá a bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn akọjú sẹ́nìkan a máa pẹ́ẹ̀tì kan a máa ṣe bí ẹni pé ó fẹ́ kan ju kan lọ àfilẹ̀ síbẹ̀ ó tún lè díjọ́ kejì o lójoojúmọ́ lẹ́dẹ̀ fẹ́ máa ṣe gbá ni lẹ́fẹ́ máa ṣàwo ni ìwọ kìíní kan àṣàwà gẹ́tì ẹ̀ pé ohun gangan ni màdàrú àárín yẹn tó ti yé yín kó tó pé ojú wa ṣe kóńgò tá a ṣẹ̀ wá ṣàlàyé pé ìkànnì ẹ̀ ìwọ gangan ló ń da lérú ìwọ lọ́ba yẹn jẹ́ ńgbà báyìí ó ṣe báyìí ńgbà ọmọbìnrin yẹn bẹ̀rẹ̀ sí ní kà lójú ẹ̀ lójú àwọn èèyàn nígbà tó ń ya wèrè ṣe bóun pẹ̀lú àǹtí làwọn jọ ọ̀dà ń ṣe dáadáa fóun wọ́n ṣe dáadáa pẹ̀lú kò bá oúnjẹ tó bá jẹ́ lòmíì ìgbà tó ń dé yẹn ó máa jà ṣùgbọ́n kò jà kò ṣe kankan lóòótọ́ ó lè má mọ̀ pé bóyá òun pẹ̀lú ọkọ ń fẹ́ra torí sísítà ló ń yàn ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọkọ ti sọ sọ́ọ̀tún sósì òun ló fa gbogbo ẹ̀ reason is that ó rí owó gbà lọ́wọ́ ìyá ìyàwó ti bẹ̀ yẹn tó ti yẹ yín nìsín o tó fẹ́ torí owó o fẹ́ gbẹ̀mí kan sọnù dá kan sí òbí tí ìrìn àjò yẹn dé nìyẹn. ẹ ṣeun gan màmá. ló wá ló ṣe. màmá ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n lè má mọ àwọn nǹkan tẹ́ là kọjá ńbẹ̀ torí pé wọn ò sí ńbẹ̀ ẹ̀yin lẹ mọ bí nǹkan yẹn ṣe rí ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ ńbẹ̀
ọmọ tí ẹ̀ ń sọ yìí ẹni ọmọ yẹn tó bá ń lọ secondary school ìgbà tó bá ń lọ sí secondary school. ayé àlọ́dọ̀ yín ìtumọ̀ ń pé ọmọ yìí kéré lẹni tẹ́ ẹ̀ ń sọ yìí nígbà bí ọtọ́ ọmọ ọdún mélòó. now but iṣẹ́ mọ̀ pé secondary school tó wà ń gbà yẹn final year ni SST class 4 class 4 ló wà ń gbà yẹn class 4. tẹ́ bá máa gé kéré jù bí ọmọ ọdún mélòó lẹ́yìn sọ pé tó ń gbà. ìgbà tó délé ló ṣe sọ pé òun ọmọ 1967 ó ti yé yín sìn ọlọ́mọ 1967 lòun. arábìnrin tẹ́ ń sọ ǹjẹ́ ṣé wọ́n bímọ fọ́kọ yín. ọmọ méjì. wọ́n ṣàbíamọ fọ́kọ yín. ó bímọ ọmọ mẹ́ta gan la lè pé torí ìkan ṣaláìsí lẹ́yìn. wàá kó méjì sí lọ́wọ́ ó wà lẹ́kọ̀ọ́. ọkọ yín gangan kọ́. alóńdó. wọ́n ṣì wà. wọ́n ṣì wà bẹ̀tẹ̀ náà ti regret ara ìgbà tí mo ti filẹ̀. ṣọ́dẹ̀ ṣe fẹ́ arábìnrin tá à ń sọ yìí. rárá o níbo òun náà ò fẹ́ mọ́. wọn ò fẹ́ wọn mọ́. ìyẹn náà ti wà lẹ́kọ̀ọ́ ó wà ní Ifọ̀ báyìí. gbogbo ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí fi ń ṣẹlẹ̀ nígbà yẹn àwọn tó jẹ́ bí àwọn òbí ṣé wọn ò mọ̀ sí ni. ìdí tá à ń fi mọ̀ sí kì í ṣe pé mo kàn máa brief wọn náà ni tó ti yé yín kò ṣojú wọn torí we are not same place. àwọn dádì mi ìyá mi wọ́n ti dàgbà over 50 ni bàbá mi ṣẹ̀ṣẹ̀ bí mi tó ti yé yín tó yẹn ní ọ̀rẹ́ ọkọ mi yẹn fi sọ fún ọkọ mi gbà pé ó mọ̀ bá ṣe mú ọmọ ẹ̀ kúrò ní àkàkà bàbá ẹ̀ tí bàbá sọ fún wọn wípé ọmọ òun ló yẹ kó jẹ́ àbí kí n jẹ́ last born fóun tóun ṣẹ̀ṣẹ̀ wá fi ṣe àkọ́bí tó ti yé yín sìn so dáàdì mi ti dàgbà kan tó bí mi so wọ́n dẹ̀ ti kú 1996 ọdún yẹn náà pé 96 years. tí wọ́n lọ. bẹ́ẹ̀ni ní 1996 ni bàbá mi. arábìnrin tí ẹ wá ń sọ nípa ẹ̀ gẹ́gẹ́ bíi pé òun ló yàn yín gẹ́gẹ́ bíi ìyàfẹ́ tẹ̀dẹ̀ ń ṣe dáadáa fún. bẹ́ẹ̀ni. tẹ̀ ń fún lówó tẹ̀ ń fún lóńgbò nǹkan. nígbà tó dín pé wọ́n mú wá sẹ́kù láì sọ ìdí tí wọ́n ṣe mú atẹ́yìn òde mọ̀ pé torí pé nǹkan kan ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. báwo lọkàn yín gan ṣe sọ fún yín níjọ́ yẹn ni pé ẹni yóò ó máa gbé pẹ̀lú yín àti pé kí ló dé tẹ́ tún fi gbà mọ́ra. ẹ ṣe ilé ayé ò le àfẹ tó bá mu le ṣẹ́rí tí nǹkan kan bá máa ṣẹlẹ̀ tírú ẹ̀ ò bá ṣẹlẹ̀ irú story tó ń jáde lónìí ò ní jáde sá tó ti yé yín. bẹ́ẹ̀ni. ó ní pé mo ti sọ débẹ̀ nígbà tó pé 9 days tó dé ọ̀dọ̀ wa lọ́kọ mi gbéra tó lóun fẹ́ lọ sọ́dọ̀ bàbá fẹ́hùn nílùú kejì ìgbìlẹ̀ lọ́nà òun bàbá fẹ́ yẹn ẹ̀ta ìjọ máa ń lọ bẹ̀ṣẹ̀ gbogbo ẹni ó wá mú ọmọ ọfẹ́ mi tó wá gbúlọ́lùdé lọ́dọ̀ mi pé ẹ máa lọ síbẹ̀ o òun ló lẹ́jọ́ lọ ẹ̀dẹ̀ máa sùn sọ́hùn mọ́jú ni ibi tí ara ti wá fún owó fẹ́ lọ fi hàn pé ìyàwó kékeré ti dé o ìyẹn ni ìjàtọ̀ àkọ́kọ́ tó fi ṣẹlẹ̀ yẹn tó ti yé yín sìn tó kò ní ìdí pé bóyá wọ́n tún sọ fún yàn mọ́ ó ti gbé kárátà yẹn jáde pé ìyàwó òun ni òun àti ẹ̀ ń lọ síbì kan àwọn dẹ̀ máa sùn sọ́hùn mọ́jú kódà máa bá lọ lọ́jọ́ yẹn wọ́n lè má dèjọ́ mẹ́ta tó ti yé yín kémi tó wá yàrí pé no kò sí tó jọ ìyẹn náà wá ń pariwo òun máa lọlé o òun lọ o òun lọ́dọ̀ yàwó o òun jẹ àwọn èèyàn wá ń bi léèrè pé ṣé bí wọ́n ṣe ń ṣe bá ṣe ń fọ́kọ nìyẹn ṣé bá ṣe ń ṣe ayé nìyẹn olówó lọlùdé lọ́dọ̀ èèyàn ọkọ ẹ̀dẹ̀ wà mú ẹgìrì ẹjọ́ ń lọ síbì kan ẹ travel ẹ̀dẹ̀ máa lọ́jọ́ méjì ṣé ó ṣe bẹ́ẹ̀ ṣé ìwọ lè gbàrú ẹ̀ tó ti yé yín sìn ẹ wò kó tó di pé ọ̀rọ̀ pọ̀ torí mo ti sọ pé mo máa kọ story yẹn already tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé eléyìí wáyé mo ti dọ̀tí story yẹn sílẹ̀ tí mo fẹ́ yà níṣẹ́ tó ti yé yín ṣé mọ̀ tí ẹ bá wà nílé ọ máa jókòó ó lè wà lórí bẹ́ẹ̀dì èmi kẹ́ máa lọ dáná mo bá ti lọ dáná nígbà bá máa jẹ máa ṣe gbogbo ẹ̀ tán máa gbé wọlé máa páàkì bàbá tún jẹun tán náà tẹ́ ṣọwọ́ ṣe gbogbo èmi náà mo tún máa kó ọkọ ò ní lẹ́nu ọ̀rọ̀ láti sọ pé ìwọ ṣe bí ìyá kó tẹ̀ dẹ̀ sọ pé a ti gba ìyálé ẹni
báwo ló ṣe jẹ́ ìyálẹ̀ ló máa ṣiṣẹ́ fún ẹ kò sí yẹn nú ẹ̀ rárá ó ti yé yín so mo tún lọ ti gan ẹ wò ó tí n bá kàn rò báyìí ìgbà mi bá jókòó báyìí tí n bá wo feedback ohun tó ti ṣẹlẹ̀ sí mi pé Ọlọ́run mo dúpẹ́ ẹ̀mí mi ló ṣì wà so èmi àti ẹ̀ ń ṣe pọ̀ báyìí náà ẹ̀ ń ṣe pọ̀ ó ti mú mi gẹ́gẹ́ bí ìyá ẹni tẹ́lẹ̀ ń sọ yìí ó nípè ó nípè ó nípè Ọlọ́run tóbi lọ́ba ó nípè ó nípè ìpè ẹ̀ dájú ìpè wọn dájú bẹ́ẹ̀ ni ìpè ẹ̀ dájú tó dẹ̀ ń ṣe pé bóyá wọ́n lọ bì kan tí wọ́n lọ gbàgbára àbí kíní kan no màmá n ta ń gbọ́ ni n ta ti ń gbọ́ tí mẹ́sẹ̀gì ti ń jáde for long tó ti yé yín bẹ́ẹ̀ni bẹ̀tẹ̀ mi náà ni mo bọ̀ á jẹ́ ọ̀gá fún tó ti yé ẹ mọ̀ tí nígbà tí ó tún bẹ̀rẹ̀ yẹn náà tí ìgbéraga tó dé ẹ mọ̀ pé Èkó ló wà bẹ́ẹ̀ni ó láwọn adẹjọ́ wà ń bẹ̀ náà ni ó wà lẹ́kọ̀ọ́ máa ń lọ sọ́dọ̀ every week títí gbogbo nǹkan yẹn fi dúró pátápátá nígbà tí gbogbo ẹ̀ dẹ̀ dúró tán táwọn èèyàn dẹ̀ tó wá lọ́mọṣẹ́ rẹpẹtẹ ìgbéraga tún dé ṣùgbọ́n gba gbogbo nǹkan wá lọlẹ̀ fún tán bóyá wá sọ fún pé àfi kó lọ forí fó lórí o ó ṣẹ̀ wá calm down gidi gan ó rọ̀ ju ẹ̀fọ́ tẹ̀tẹ̀ lọ báyìí ó ti yé yín tí n bá pè mí pé mọ́mì ẹ yẹ ká wá o mọ́mì mi máa bọ̀ o mo ti máa sọ nìyẹn mọ́mì mi máa bọ̀ o ó jẹ́ èkúté náà fẹ́ pa nínú ilé wọn á pè mí o ti gbogbo àwọn àbúrò ẹ̀ gan pàápàá mọ́mì náà ń pè mí gbogbo wọn pátápátá torí àwọn àbúrò ẹ̀ wọ́n mọ̀ sí gbogbo tó ń lọ nínú àwọn àbúrò ẹ̀ yẹn máa bá mi gbà yẹn nígbà tí gbogbo incident yẹn ṣẹlẹ̀ pé mọ́mì ẹ ṣáà má bínú àwọn ọmọ bíi tí ẹ̀gbọ́n wọn ti rí gbogbo rádaràda tó ń ṣe tó jẹ́ pé àwọn àbúrò ẹ̀ yẹn tún yàn mí láàyò ju òun lọ ó ti yé yín bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé èmi náà jọ ní jàgídíjàgan àbí mo fẹ́ sọ pé ẹ̀dá mi lóògùn máa fọ́ lẹ́yìn dànù ni kò gbà mí ní ìṣẹ́jú kan sà ṣùgbọ́n ibẹ̀ ní ìgbà ìmọ̀dé bẹ̀yẹn dẹ́mọ́ tó fi gbogbo òun lẹ̀ fọlọ́run pé Ọlọ́run ló lùgbèjà Ọlọ́run náà dẹ̀ ń jà. ọ̀pọ̀ ẹni fọlọ́run màmá ọmọ tí màmá yìí tí wọ́n bí gangan fún ọkọ yìí pẹ̀lú ọmọ tẹ̀yìn gan fúnra yín bí ǹjẹ́ ṣé ìbáṣepọ̀ tó dán ṣó wà láàrin jẹ́ kí ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ẹ̀yìn láíláí tẹ́ pé àwọn ọmọ yín wọ́n lè pè ọmọ mi mọ̀ mo sọ story yẹn fún wọn máa sọ fún wọn every time ṣùgbọ́n kì í ṣe pé láti fi divert ìrìn àjò wọn torí wọ́n close gan gbogbo ọmọ mi náà close mọ́ wọn àwọn náà dẹ́ fẹ́ràn ọmọ mi ó ti yé so ìyẹn ni. ẹ ṣeun gan màmá ẹ sọ pé kó tó dín pé bóyá àwọn nǹkan yìí ṣẹlẹ̀ kẹ́ tó pàdé bàbá ọkọ yìí tí ẹ ń sọ kankan ẹni ẹ ti kọ́kọ́ bí ọmọ méjì. òun náà ni mo bí fún. àwọn náà lẹ bí fún. wow torí pé wòlíì ni wọ́n. wòlíì ni wọ́n. wòlíì ni wọ́n. màmá mo fẹ́ béèrè ìbéèrè mo bá àwọn èèyàn kan sọ̀rọ̀ lánàá ẹni tí mo bá sọ̀rọ̀ ẹni tó fẹ́ wòlíì ni wòlíì aláṣọ funfun ni wọ́n ṣùgbọ́n ohun tójú wọn rí ẹni wọn ò lè sọ̀rọ̀. ó lágbára. màmá ṣé nǹkan kan wà nípa ọ̀rọ̀ àwọn wòlíì tó yẹ pé àwọn ìwà kan wà tó yẹ pé nǹkan tí wọ́n máa ń wàásù ọ̀pọ̀lọpọ̀ ní wọn ò ń ṣe. màmá kí ló fà á tó fi rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ bíbélì ìwé Jóòbù a bá wo ìwé Jóòbù orí kejì láti ẹsẹ̀ kìdé ìsàlẹ̀ yẹn ó ní nígbà tí Sátánì tó padà sọ́dọ̀ Ọlọ́run tó ń wò kí Ọlọ́run wá kíyèsí Jóòbù dẹ̀rẹ́ ènìyàn Ọlọ́run ni. bẹ́ẹ̀ni. tó gba Ọlọ́run gbọ́ tí ó dẹ̀ hùwà ibi. bẹ́ẹ̀ni. Ọlọ́run wá bí léèrè pé Sátánì níbo lo ti ń bọ̀. Sátánì dọ́lọ́run ló pé ní ìrìn sókè rìn sódò òun nínú ayé sí ọ̀dọ̀ àwọn èèyàn Ọlọ́run ni.
ó wá ní ìjọ kíyèsí Jóòbù ìránṣẹ́ mi, ó lóun kíyèsí ẹni tó gbàgbọ́ tó nífẹ̀ẹ́ ọmọnìkejì nínú tí kì í hùwà tó kórìíra ibi. Ó wá níbẹ̀ ní ó ṣèbí torí pé ó ti dá lọ́lá ni. Òfin gbogbo kẹ wá ní kò ní fẹ́ràn ẹ̀. Ìwọ yọ̀ǹda ẹ̀ fóun, ó jẹ́ kóun fọwọ́ bà tí ò bá ní sẹ́. Bí Ọlọ́run ṣe wá fún Sátánì láṣẹ pé ó dá òun yọ̀ǹda fún ẹ lọ bá wò ó, ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ òun ò fi lé ẹ lọ́wọ́. Ó ní kó fi ohun tóun mọ̀ ni pé kò lè sẹ́hun láyé. Sátánì dé, ọrùn gbogbo nǹkan ẹ̀ títí dé ọmọ 7 tó bí. Gbogbo dúkìá pátápátá ló lọ fún un tó jẹ́ pé àìsàn wá bá ò fúnra ẹ̀. Ìgbà tó bẹ̀rẹ̀ sí ṣàìsàn, àwọn ọ̀rẹ́ wá látòkèrè pé kó sẹ́ lọ́hùn kó bú Ọlọ́run. Ó ní láyé òun ò ní fọlọ́run pè wèrè. Ìyàwó ẹ̀ ní kó sẹ́, àbí gbogbo wàhálà tó bẹ́ẹ̀ tó jẹ́ pé inú eérú ló dẹ̀ tẹ́ ò lè ra aṣọ bora, inú eérú ló dẹ̀ ń gbé ńgbà tí gbogbo ewo ti sọmọ lára, kó sẹ́ Ọlọ́run kó lè lálàáfíà. Ó ní wọ́n ń ṣe bí àwọn obìnrin aláìní ìmọ̀. Tó ti yé yín. Bẹ́ẹ̀ni. So Sátánì inú àwọn èèyàn Ọlọ́run ló máa ń wọ̀. Inú àwọn èèyàn Ọlọ́run ọ̀dọ̀ wọn ló ti máa ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ẹ̀yin Ọlọ́run tí ò bá dúró gírí bí Sátánì yẹn bá dé, tí ò bá múra ó máa gbé ṣubú. Ìyẹn ni àdánwò tẹ́ máa rí tí àwọn onígbàgbọ́ máa ń rí. Wọ́n máa ń fobìnrin dẹkùn sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run. Tó ti yé. Tá a bá dẹ̀ wo ọ̀pọ̀ obìnrin náà, ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ àwọn onítíátà báyìí náà ni. Téèyàn bá fẹ́ ga nídìí iṣẹ́ kan, Ọlọ́run bá sọ pé ó máa ga nídìí iṣẹ́ yìí. Ọkùnrin tó bá fẹ́ dìlé ẹ, ọkùnrin tó bá jẹ́ kó máa cross ẹ tí ò ní jẹ́ kó lọ síwájú nídìí tó gbé dání yẹn, ẹ pínyà. So tẹ́ bá rí òjíṣẹ́ Ọlọ́run tó wà powerful obìnrin, ẹ lè rí kó lọ́kọ. Màmá, àfi wípé mọ ohun tí mo fẹ́ béèrè, torí mo ti gbọ́ nǹkan yìí. Wòlíì ló sọ fún mi. Ó lè lọ́kọ. Ó ní tó bá rí. Àfi tí ò bá mọ tó gbà. Àlẹ́ ni tó ń sọ fún mi yìí. Tan kámẹ́rà lọ́jọ́ tá à ń sọ yìí. Wọ́n kàn déédéé sọ̀rọ̀ yẹn ni. Wọ́n ní tó bá rí wòlíì tó níná nínú. Ó ní kò lè níyàwó dọjọ́ alẹ́ rí. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kí ló fà á? Ó ní ọ̀rọ̀ pọ̀ náà pé òun lè sọ. Gbénú ohun tí Ọlọ́run tó ń gbénú ẹ̀ ju ti ẹlòmíì lọ. Ó ti yé yín. Bẹ́ẹ̀ni. Torí ó yàtọ̀ sí pé bóyá nǹkan ìwù mí. Ó wù mí ṣe. Ó yàtọ̀ sí pé dandan o gbọ́dọ̀ ṣe. Tó o bá ṣe, ojú àárí màbo. Wèrè ló jíṣẹ́ fún mi gbẹ̀yìn tí mo fi gbaṣẹ́ ìránṣẹ́ 86. Wèrè. Bẹ́ẹ̀ni. Níbo ló ti ṣẹlẹ̀ màmá? Ondo ni. After táwọn ọmọ mi yẹn ṣaláìsí tán, nígbà mo yarí pé mi ì ṣiṣẹ́ ìránṣẹ́. Ó ti fẹ́ tó bí èyí àná ni. Mo ṣe wá lọ sọ́jà. Ẹ̀gbọ́n ọkọ mi kan ló rán mi iṣẹ́. Ó rán mi pé kí n lọ sọ́jà kí n lọ ra nǹkan ọbẹ̀ wá. Mo dẹ̀ ṣe fẹ́ wọ inú géètì yẹn, inú géètì ọjà, torí wọ́n ṣe géètì báyìí. A máa wọ ọbẹ̀ báyìí, ó pàdé ẹ̀ báyìí. Ó kàn bẹ́ síwájú mi. Bó ṣe bẹ́ síwájú mi báyìí, èmi kàn sá eré ni. Eré tí mo sábà mo kàn sá dọ̀dọ̀ màmá yẹn ń ta orógbó àtòbí. Ó wá mi, ó débẹ̀. Bó ṣe débẹ̀ ló ń sọ pé ìwọ àgbélébù, ìwọ àgbélébù, ìwọ àgbélébù. Tí ìwọ kò bá gba àgbélébù, wo wá ṣe báyìí, ó wá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta fún mi. Wèrè ló sọ bẹ́ẹ̀ fún yín. Wèrè. Ọkùnrin tó ti gíràn nínú wèrè tí wọ́n rí ẹ̀ ti di ṣákítì. Mo rò pé ó fẹ́ gbowó ni mo bá ń yọ owó fún pé kó gbowó. Iṣẹ́ tó fi ràn ló wá jẹ́. Ẹ̀mí ọ̀run wọnú ẹ̀ ní láti sọ fún mi. So bó ṣe wá lọ tán, àyà mi mo wá ń gbọ̀n ni màmá yẹn bá wò mí bá pé ọmọ mi fi pẹ̀lẹ́ mo ní yes ma. Ó ní kí n má bínú, ṣé mo gbọ́ nǹkan tí torí wèrè yẹn ó máa ń ṣe báyìí. Tó bá lọ báyìí ó lè máa ṣe báyìí, bá ṣe báyìí. So wọ́n á sọ lórúkọ pé òótọ́ òkè ẹbọ Ọlọ́run jà. Ìyẹn ni pé ó ń fò sókè ìfẹ̀ṣẹ̀ bá Ọlọ́run jà. Wọ́n ṣe ń pè nìyẹn. Wọ́n ní ṣé mo gbọ́ ohun tó wó sọ. Ó ní ṣé mo ń lọ ṣọ́ọ̀ṣì, mo ní bẹ́ẹ̀ ni mà. Ó ní ọ̀rọ̀ pé mo ń lọ ṣọ́ọ̀ṣì kan lélẹ́yìí o, pé ó ti mọ̀ pé àgbélébù tó bá wá ṣe báyìí.
ó ní wọ́n bá ti pè ẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́ pé kó wá gba iṣẹ́ ìránṣẹ́ tètè lọ báyìí kó yá múra lọ ibi tó bá mọ̀. Mo wá jókòó mo wá ṣàlàyé fún màmá yẹn pé ibi báyìí wọ́n sọ fún mi orí òkè báyìí wọ́n sọ fún mi ẹ̀yìn ìgbà yẹn náà máa méjì. Wọ́n ṣàlàyé fún mi màmá ní ó tètè tó máa ṣe báwo lè máa gbọ̀pá tó fi máa jáde láyé. Gbogbo nǹkan dẹ̀ tún dàrú fún ọ. Mi ì lè lọ sọ́nù ọjà mi mo padà sí níbẹ̀ ni. Gbàmọdélé wọn bí mi léèrè pé nǹkan tó rán mi kọ́ wọ́n ní wèrè ò jẹun ọjà. Ó dá mi padà lẹ́nu ọ̀nà pé mi ì gbọ́dọ̀ wọlé lọ rajà. Mo sọ fún wọn nìyẹn wọ́n sọ fẹ́ gbọ́n ọkọ mi yẹn pé báyìí ni. Wọ́n lè tètè Ìjẹ̀bú mo ti wá gbaṣẹ́ ìránṣẹ́. Wọ́n mú mi wá látọ̀ ọkọ mi yẹn náà ló mú mi wá látọ̀ Odò. Wọ́n gbaṣẹ́ ìránṣẹ́ ọ̀gá mi yẹn wà ní Ìkòròdú báyìí tí mo gbaṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó wà ní Ìkòròdú. Ẹ ṣeun gan màmá kó tó di pé bóyá ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí àti pé bóyá eré orí ìtàgé iṣẹ́ òkan lẹ ń ṣe tẹ́lẹ̀. Ó ń tajà ni mo máa ń ta èlò. lẹ́yìn tí a ní gbogbo gbà. mo ń tàgbà yẹn àtẹ̀jà àgbọ̀kọ̀dà lóńdó tí mo dẹ̀ rí iṣẹ́ gidi ìyẹn gánran mi lórí náà jú mọ́ mi tí mo sọ pé mi lè ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n nígbà tó máa di sáà kan tí n bá ra ọjà alẹ́ báyìí àwọn tá a jọ rajà tó jẹ́ bìkan náà wọ́n máa ta tiwọn káníjọ́ méjì tèmi yà máa domi a máa rà a máa jẹrà mọ́lẹ̀ láàrin ọjọ́ méjì apẹ̀rẹ̀ mo dẹ̀ máa ń gbé ńgbà yẹn ìṣe pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni. Màmá ẹ ṣàlàyé nípa àwọn ọmọ yín tó kú láàrin bíi ọjọ́ kan. Síra wọn. Ṣé wọ́n ṣàárẹ̀ ni? Wọn ò kúkú ṣàárẹ̀. Báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Nígbà tí mo ti gbọ́ ìpè yẹn tí mo ní ìmọ̀ tán wí bẹ̀ pé màdúrà gbà mí mo rí kọ báwo ni fẹ́ gbà iṣẹ́ ìrànṣẹ́ ṣe ń fẹ́ máa ká lòlò ni. Ohun tí mo wá gbọ́ ni pé Ọlọ́run tó pè é ó mọ bó ṣe máa ṣe òun ló máa fi ọ̀rọ̀ sí ẹ lẹ́nu. Mo ní ọ̀lẹ ni mí o. Mo wá yarí mo wá tó ń ṣòwò yẹn lọ. Nígbà tó máa di bí oṣù kẹta wọn náà máa yẹn ká gbóná. Gbóná tó gbóná èyí àbúrò lè jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbóná. Wọ́n ní bóyá mísùsì àbí kankan ló ṣe kankan àtọ́jú ẹ̀. Èyí tí mísùsì ò ṣe gangan ló kọ́kọ́ wá kú. Tí mísùsì ò ṣe rárá. Ó tún di ìjọ́ kẹta tá a ti wà nínú ẹkún yẹn ìkejì náà tó. Wọ́n sì wá sọ fún mi pé alàgbà wa kan wá à ń lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ìgbàyẹ̀ tó ní arábìnrin lọ gbaṣẹ́ ìránṣẹ́ o tó bá fẹ́ jẹ́yàn láyé lọ gba iṣẹ́ ìránṣẹ́ àgbélébù wà wájú ẹ̀ agogo bíbélì rẹ̀ làwọn wò níwájú ẹ̀ tó o bá dẹ̀ gbà ìwọ ló máa wù kí wèrè tó aṣọ fún mi. Ọmọ tẹ́yìn sọ yẹn wọ́n tó ọmọ ọdún mélòó ní gbogbo ìgbà náà kó tó di pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣe. kì í ṣe pé àwọn ìkan ọdún mẹ́ta ìkan lọ́pọ̀ ọdún méjì. Àmọ́ láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ sí ń gba iṣẹ́ ìránṣẹ́ yìí ǹjẹ́ iṣẹ́ ti túyàn sílẹ̀ tó di pé lẹ́yìn ìgbà tẹ́ tú ẹni yẹn sílẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ń rí bóyá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ wọ́n ní àwọn àgbà lè wá bẹ̀yàn pé kí ló dé tẹ́ ṣe. Ìyẹn wà dáadáa sà sórí yẹn wà láyé ọ̀tọ̀ sórí yẹn wà láyé ọ̀tọ̀ sà. Ǹjẹ́ ṣe lè bá wa sọ? Mo lè sọ níwọ̀nba díẹ̀. Ẹ bá wa sọ ma. Torí ọ̀rọ̀ àwọn àgbàlagbà ṣòro. Bí ni mo wà ní 2019 mo ṣe dé mo wà ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ náà ká sọ pé a ṣe anniversary tán ìjọ́ kẹjọ ẹ̀ ni obìnrin kan wọnú ṣọ́ọ̀ṣì wa ó wọnú ṣọ́ọ̀ṣì ó jájòjì ọmọbìnrin kan náà tẹ̀lé Sisi ọmọ skul ni nígbà tẹ́ wọ́n dẹ̀ bá mi lẹ́nu wàásù ni ìwàásù tí ọ̀run wá ń fún mi wà lóyún nípasẹ̀ àwọn alágbára ẹ̀mí òkùnkùn pé
wọ́n gbọ́dọ̀ jáwọ́ torí ìjìyà wà ń bẹ̀ jọ náà ka bíbélì yẹn fún mi lọ́wọ́ ọmọ yẹn jókòó ọmọ tí arábìnrin yẹn mú dání wá ṣùgbọ́n ibi tó jókòó sí yẹn pẹ̀lú skáàfù tó sán mọ́ orí ṣe ló dàbí arúgbó 80 years ọmọ kékeré ọmọ 16 years tó gbogbo wọn ṣe máa mo ṣe ń sọ̀rọ̀ lọ tí n bá ti máa gbójú sókè bí ojú èmi àtẹ̀lú máa ṣe mẹ́rin tí n bá ti ń sọ̀rọ̀ lọ o tí n bá máa gbójú sókè bí ojú èmi pẹ̀lú ọmọ yẹn ló máa ṣe mẹ́rin nígbà tá a wá ṣe tán tá a parí sáfíìsì ọmọbìnrin yẹn bá wá bá mi pé kí n bá òun ya omi sí mímọ́ mo ti ń ya omi yẹn sí mímọ́ mo wá pè mo ní àǹtí ẹ má bínú ọmọ ṣebí ọmọ yín lọmọ tá ìjọ wà àbí àbúrò yín ni ló wá ní pé kì í ṣàbúrò òun àmọ́ òun pẹ̀lú ẹ̀ làwọn jọ wá pẹ̀tì kó tẹ́nàtì làwọn jọ jẹ́ níbi tí òun gbé tẹ́lẹ̀ kóun tó kó wá síbí pé ṣe ló déédéé so mọ́ pé òun máa tẹ̀lé òun mo ní ṣé o tí gbọ́ ní iṣẹ́ rí pé ọmọ yẹn pé abara méjì ni ó bá ní wọn sọ dàrẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n á máa sọ fóun pé kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà mo bá ní ìyá ọmọ yẹn ńkọ́ ó bá ló wà tí n bá rí ìyá ẹ̀ ọjọ́ Sunday yẹn o káàbọ̀ ló bá dijọ́ Monday ọjọ́ Sunday yẹn ó ti pe ìyá ẹ̀ wá wá sọ fún mi bá ní wọn lè wálé ní òun lọ sájọ̀dún ètò bá dọ̀la kó máa bọ̀ wọn bá dé ọmọbìnrin tó mu dání fún ara ẹ̀ gangan ó ti di oyún ọdún kan àbọ̀mọ́ nínú ẹ̀ẹ́dẹ̀ lè rí ká ẹ sọ pé lóyún. so ńgbà tó kù díẹ̀ kan dé yẹn tó kù bíi 30 minutes tán máa dé yẹn ẹ̀mí yẹn kàn dẹ̀ sọ fún mi nínú ilé wọn ní tùràrí yẹn sílé mo ṣe gbé lọ sí ṣọ́ọ̀ṣì mi mo kàn lọ fi mo lọ fi bí mi ṣe bọ́ta pé kí n gbé kinní ìkòkò tùràrí lẹ̀ báyìí kémi tẹ̀ padà wọlé ni wọ́n dé wọ́n ṣe dára mo ní ká máa wọnú ṣọ́ọ̀ṣì lọ yìí fìyẹn kó rú mọ́ wọn. bàbá jókòó mi padà wọlé mọ́ mo kàn dẹ̀ jókòó mo kàn wọlé pẹ̀lú sùtánà lọ́rùn bá ní ẹ̀yin ni ìyá Tọ́pẹ́ ó níyẹn ìyá náà ṣe ló gbẹ kú báyìí mo ní ẹ má bínú mọ́ o báyìí káṣà o mo ní ǹjẹ́ ẹ ti gbọ́ rí pé wọn àti sọ fún yín pé ọmọ yín pé oníṣe ni ó lóun ò mọ̀ ó ní òun ṣe kan mo ṣàlàyé bó ṣe ń ṣàlàyé mo sọ̀rọ̀ ti abiyamọ fún nígbà tó pẹ́ mo ṣe wá pé ọmọ nìyẹn ó yá bọ́ síbí wo ibi tó wà yìí o tó o bá ṣòṣì bẹ́ẹ̀ wọ́n á dì ẹ́ kó o wojú mi èmi kọ́ mo pè yín wá ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n tó o fẹ́ wá ṣe lánàá nígbà tó wà yẹn o fẹ́ mọ̀ mi ì ní ìgboyà yẹn rí sà mi ì ní ìgboyà rú ẹ̀rí láyé mi mi ì ṣe rú ẹ̀rí láyé mi àjẹ́ òkà lójú mi rí mo á bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ti sọ ìyá ibi kẹ́tẹ́kẹ́tẹ́ ìyá ẹ ló sọ di ẹṣin tó ń gùn lọ sí mítìnì kí ló dé kí ló gbà lọ́wọ́ ẹ̀ ẹni tó ń tọ́jú ẹ̀ tó ń raṣọ tó ń ṣe gbogbo ẹ̀ ó ti sọ́dẹ̀dún arílẹ̀ àtọ́kọ àti ìyàwó ọkọ pop ló ṣe pop àwọn tó ṣe pop yẹn ni wọn à ní sísì ó dẹ̀ ń lọ bí iṣẹ́ lójoojúmọ́ àwọn ọmọ tí wọn mẹ́tẹ̀ẹ̀ta tán wà lẹ̀ wọn lè lọ skul mọ́ ṣùgbọ́n tí wọ́n bá gbówó ṣe ń lọ skul yẹn tó bá ti nídìí owó á ṣí ọ̀nà owó tí ẹ̀yìn á jáde tó bá ti jáde tán fún un tán ṣe gbọ́ ẹ̀ tán àtúntì náà nínú kíkà ni o ó ń kà ní o bó ṣe ń sọ̀rọ̀ àtúndúró ṣe mọ̀ ṣe lẹ̀rú dẹ̀ tún wá fẹ́ máa bá bó ṣe ń sọ̀rọ̀ màá tún ní ẹ má gbà mí màá tún wọ̀ tún máa tún wò sí pé ẹ̀ta ló ń fún mi ní ìgboyà tí mo fi ń gbọ́ ohun tí mo ń gbọ́ ó wá tún yà mà ní ó yá níbo ló ti gbà á ta ló fún ẹ títí tó sọ pé ilé ibi táwọn gbé ìyá láńlọ́ọ̀dù òun ló fún òun ló ṣe báyìí láti ìgbà tó ti wà lọ́mọ ọdún méje àbí 5 ọmọ ọdún márùn ìyá láńlọ́ọ̀dù ti fún kí ló fi fún ẹ ó ló ṣe ẹ̀fọ́ ó ló wá gbé fóun gbà tí mọ́mí ò sí nílé lòun fi jẹun àti ọdún karùn-ún yẹn tó dẹ̀ ti ń wọ 16 years lọ ó dẹ̀ gbé mọ́ra ó sọ fún ìyá tó bí ẹ bàbá ẹ̀kẹ́ ti lé wọn jáde
ọkọ mi ìyá lọ fẹ́ ìyá náà tún wá lọ ṣe cleaner ní school ìyá ti ń lò 12 years lọ owó ẹ̀ ò padà owó tán san fún ní school kò padà ó ní wọn fi kún wọn yọ kúrò látọdún 12 tóun ti wà ń bẹ aṣọ òde padà lọ́rùn ìyá débi tó jẹ́ pé oúnjẹ tí àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ bíi gbọ́ kó wọn sí reception tán bá jẹ kù ni ìyá máa kó jọ tán bá jẹ kù ló máa gbọ̀n pọ̀ ló máa jẹ ìyá náà sọ bí o ojú gbogbo èèyàn nígbà tó dijọ́ kejì ẹ máa mú lọ táìmù ti lọ tó bá dọ̀là kó tó padà wọ̀ ẹ bọ́ síjọ́ Tuesday nígbà tó dijọ́ Tuesday ó ṣẹ̀ wá sọ gbogbo reality pátápátá ọkọ tí ìyá ẹ̀ fẹ́ ó pa ọmọ ẹ̀ twins tó wà lọ́wọ́ ìyá ó ti pa kan nínú ẹ̀ ó wá fẹ́ mú kan tó kù òun fẹ́ mú lọ́wọ́lọ́wọ́ ní àwọn àbúrò tiẹ̀ ẹ̀ ti bòmí ní ìyá bí sí kí ló dé tó ń fi ìyá ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ ó ní ìyá wọn kì í gbọ́ràn ṣé mo tún ní ẹgbàá mi mo bá tún jókòó mo ní ìyá ẹ̀ ò gbọ́ràn òfin fi ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ irú àìgbọ́ràn wo ó náà ti sọ fún ìyá pé kó má lọ́kọ mọ́ ó ló lọ lọ́kọ ṣé ni ìyá káwọ́ mọ́ rí pé òun dáràn kó má lọ́kọ mọ́ lọ́mọ kékeré ara o ṣé wọn nìkan lóun fẹ́ máa wò ní ojú ni torí ẹ̀ ló ṣe ń dá sẹ̀rí àtọ̀ tó báyìí fóun ìyá bá bú sẹ́kún ṣé ni ìyá wábi tó máa tọ́ílẹ̀tì sí jọ́nà lọ́jọ́ tí mo ń sọ yìí sáà ó ṣàwí tẹnu ẹ̀ tán pátá ọmọ kan wà lọ́dọ̀ tó ń kọ́ṣẹ́ pop lọ́wọ́ àwọn tí wọ́n wá sí ṣọ́ọ̀ṣì tó dé yún máa ń nú máa yẹn ti 27 years ó dẹ̀ ga ó dẹ̀ ń tọ̀lé ó ń tọ̀lé ọmọ yẹn náà ló ṣe tó fi ń tọ̀lé ó lóun ló ṣe ó nínú ẹgbẹ́ ló ti ń bá òun sùn ó lóun fà àwọn á pe ẹ̀dá ẹ̀ wá sínú ẹgbẹ́ a bá òun sùn níbẹ̀ tó bá ti ń bá òun sùn ó máa tọ̀lé gìrìpá ọkùnrin tó yẹ kó ti di bá lélẹ̀ ìbí nìtọ̀ yẹn ti dá nígbà tó dórí Tuesday tó káàtọ̀ sá inú yàrá mi mo wà Ọlọ́run ló ní kì í ṣàṣìkò tí nẹ́pà ò ṣe orí burúkú èmi kẹ́ máa ń gbàdúrà bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ prayer yẹn mo kàn ṣáà rí mo wá ń wò òjìji sẹ́mọ̀ tẹ́yìn bá ń kọjá iṣẹ́ máa mọ̀ bí ìgbà pé wọ́n á yípo olúwa ẹ̀mọ́ níyà èmi náà bá kí oríṣiríṣi àdúrà bọ́lẹ̀ ó ka sáà mo fẹ́ kápá títí di aago kan òru láti 12 nígbà tán rí i pé bóyá ilé ìgan òun ṣẹran rírọ̀ wọ́n ṣe pín lọ báyìí nígbà bí aago kan kọjá díẹ̀ mo bá rẹ́rìn mo lẹ́yìn gan gbà Tọ́pẹ́ ti rán yín wá torí pé àṣírí sì tún ní ìwé mi tí ì ṣe nǹkan kan o ó bá dẹ̀ ti di 5 máa jí máa bọ́ sí máa lọ sí ilẹ̀kùn máa kanlẹ̀kùn ṣọ́ọ̀ṣì wọn á sí ilẹ̀kùn fún torí gbogbo wọn inú ṣọ́ọ̀ṣì ni gbogbo wọn dẹ̀ àtẹnitọ́ dé o àtẹnitọ́ ń dojú mọ́ lò àti Tọ́pẹ́ yẹn fúnra ẹ̀ àti Tọ́pẹ́ yẹn inú ṣọ́ọ̀ṣì náà ń sùn àti ìyá Tọ́pẹ́ tó mo ti ní ìyá Tọ́pẹ́ gbọ́dọ̀ lọ ó bá lọ ràn ni wọ́n jọ sùn ṣọ́ọ̀ṣì máa lọ kanlẹ̀kùn ṣọ́ọ̀ṣì máa ṣí mo ṣe wọnú ṣọ́ọ̀ṣì báyìí mo bá pè níbi tó sùn búlẹ̀ sílẹ̀ lẹ́mọ Tọ́pẹ́ mo rí àwọn ẹgbẹ́ ẹ tó rán wá o ṣé wọ́n sọ fún ẹ pé àwọn gan bá Ọlọ́run adé ẹ̀kan lé èmi kọ́ náà wá bá o ní ètò ẹni tán wá bá mo kéré púpọ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba tó ń gbénu mi ó ju tiwọn lọ Ọlọ́run káàrún kíní kan níyàn òwò máa wọ̀rí àbáṣà bẹ̀rẹ̀ prayer àbáṣà ṣèsìn àárọ̀ àṣẹ gbogbo ẹ̀ ń bá wá pè mo ní kó pẹ̀lẹ́ o sórí ẹgbẹ́ yẹn mi sọ pé kó má lọ lílọ tó máa wá lọ báyìí nǹkan tí wọ́n fẹ́ gbà tọ́lá boyún ọdún kan àbọ̀ tó fi máa túlẹ̀ tó máa bí ọmọ yẹn olóòní ìfẹ́ kó lọ bèrè lọ sọ pé ìyá àdúrà sọ pé kó lọ bí wọ́n léèrè ohun tán fẹ́ gbà gan àsìkò ìtúsílẹ̀ ọmọbìnrin yìí ti tó ọ̀hún ṣòro rúbi ló bá níyè òun á mọ ohun tán fẹ́ ṣe òun á sọ fún wọn mí ní kó má lọ o gbàgbé pé ó wà ní ṣọ́ọ̀ṣì lọ kó dé wàránsì ó máa ń jáde lóru
á jáde lóru. àwọn máa ń jáde lóru tá a sọ fún mi ìyá girama ẹni tí mo náde yín máa ń nù yẹn Bẹ́ẹ̀ni. ọmọkùnrin wa ni ìyẹn ti wá jókòó tọmọ ẹ̀ síbí ìyẹn lóru ló máa ń jáde lóru ẹ mọ́ lọ́lọ́ báwọn ẹgbẹ́ ẹ̀ ni ẹ ṣáà rà fílẹ̀ gbà tó wá sọ fún mi nígbà dẹ́ẹ̀dà lọ́jọ́ kejì ló bá níyẹn mọ́mì nígbà ṣẹ̀sùn tán ni wọ́n ti sọ fóun kó lọ rẹ̀ pọ̀ kó lọ ra ṣúìtì mo lábàáyé ẹ̀ fẹ́ bàjẹ́ ṣé emèrè nìyí tó ń lọ da bisikíìtì sómi àti ṣúìtì mo rò pórí ẹ̀ pé mo ní tí n bá ṣe ṣù níbi tán bá bù ẹ̀ wọ́n á pín ẹ yẹ́lẹyẹ̀lẹ àṣà fa ọ̀rọ̀ yẹn fa títí òdìjọ́ kejì nígbà tó máa sọ̀rọ̀ tó tún ní ẹni kan lọ ra ilé tí ẹ pè ná kan lọ ra aṣọ funfun kan lọ ra kinní ó ṣàṣọ àwọn yẹn mo níyà ó sì rìn ẹ ni kò gé ẹ jẹ nígbà tó bá gé ẹ jẹ wàá sọ truly wọ́n á gbé ṣéènì sí ẹ lọ́rùn wọ́n á so ẹ mọ́lẹ̀ bí ọ̀bọ níbí wọ́n máa gbọ́dọ̀ bí ọmọbìnrin ó gbọ́dọ̀ bí máa nígbà tó dijọ́ kẹta ṣá ló bá ṣe wàá sọ pé wọ́n máa gba àgbò dúdú àgùntàn dúdú náà fẹ́ gbà ẹ̀jẹ̀ ó wá ṣàlàyé mo ṣe wàá mọ̀ pé yes ògbóǹtarìgì ni àgùntàn dúdú bọ̀ lọ́jọ́ tí ò ní àbàwọ́n kankan lára náà máa ra gbá wọ́n máa ra aṣọ pupa náà dẹ̀ máa fi wé ní ẹgbà yẹn ọmọbìnrin ìbá bú sẹ́kún tán di mímọ́nú tèsì kọ́bọ̀ lọ́wọ́ wọn ó dẹ̀ dá táìmù sí pé sátidé ó dẹ̀ ṣe táṣìírí ní tọ́sídẹ̀ẹ́ sátidé kẹ̀nà dẹ̀ gbọ́dọ̀ ṣe tọ́wọ́n bá ti ṣe sátidé ó ní ó ti bọ́ nìyẹn ìyá náà bá bẹ̀rẹ̀ sí pé àwọn fámìlì wọn ètò ní 5,000 ètò ní 2,000 ètò ṣe ẹ̀gbọ́n ẹ̀ kan gan wá láti Kútọ́nù àṣà àrẹwó jọ owó gbé 25,000 ọba ní àbá tó bẹ̀ sí wá àgùntàn àbá tó rí ààrà àgùntàn ààrí àgùntàn dúdú ààrí kò síbi tá àdé mi àti ọmọbìnrin tá a di yín mọ́nú kò sí gbogbo ọjà pátálà yìí nílùú níjẹ̀bọ́dè tó jò dẹ́ ń pa wá bí nǹkan mi àwa lọ ṣe ṣọ́ọ̀rù kan ní Ìléṣè àjọlọ náà ni kì í ṣe pẹ̀lú ọmọ yẹn pẹ̀lú ọmọbìnrin tá a di yín mọ́nú mi bá ṣe wá bọ̀ ẹ̀mí yẹn wá sọ fún mi pé kí n pẹ̀lẹ́ o ibi tó ti máa rí àgùntàn dúdú yìí ó gbọ́dọ̀ sọ síta mo ṣe wá dé òjò yẹn pa wá dé ṣunúṣun ni mo bá bọ́ aṣọ ìmídéètì mo kàn bọ́ ọ̀tá ni mo ṣe wá bọ́ ọ̀tá lọ́wọ́ bí yẹn wá níyà mọ́mí ibo lẹ tún lọ òjò yìí ṣe kí ni àmọ́ ní wọ́ṣà fún mi lẹ̀ mo ń bọ̀ mo ní mo ń bọ̀ mo fẹ́ lọ rí ìyàn ni mo ṣe ń lọ gẹ́gẹ́gẹ́ níbi ẹ̀yìn Lagos gàgì ni ní ìbéèrè pé mo ń wá àgùntàn dúdú o ní sọ pé mo kàn dé rí ni ibi tí mo kọ́kọ́ dé fọ́ọ̀sì ìṣọ̀ tí mo kọ́ rí kò sí ńbẹ̀ ìgbà mo kàn dé tajú kọ́ mo dẹ̀ ń wò lọ ó ti parí mo ń náwó sí nìyẹn pé tí mo fẹ́ rà ni wọn bá dáyé ńlá burúkú le gba ní kíni kílẹ̀ ń pọ́n kíni kí ló ṣẹlẹ̀ wọn bá ṣàgbà 25,000 pé 25,000 jálẹ̀ mo rò pé 25,000 ti pé n bá yá pé wọ́n pé ohun tí mo fẹ́ rà ńkọ́ o mo ti rí o oyè báyìí náà dẹ̀ pé mo ti bá wọn jìjà káàdì ẹ̀ títí o àmọ́ bá ṣe máa rí igbá àti aṣọ o bí mi bá ṣáà ti rẹran. ìtókù kékeré ni. wọn bá rẹran bá mẹ́ran wálé bá wá rán ọmọ mi bá ṣẹ̀ fowó ara mi bá fún wọn ní owó gbà àtowó aṣọ pupa pé kán lọ rà wá ọjọ́ yẹn la ṣiṣẹ́ yẹn ló bá náà ní kó ń gbé lọ sórí ọpẹ wọn máa gbé lọ sórí ìta mẹ́ta lóru aago kan ẹlẹ́dàá má jẹ́ ń gbẹ́bọ̀ òru ó fẹnu ara ẹ̀ sẹ́yìn ọmọ 16 years kò tí ì clock ẹ̀ gbà yẹn o bá níyẹn ta ló máa gbé lọ àwọn olóhùn náà ní Ògúnṣẹ́ o gbogbo àwa táwa ṣọ́ọ̀ṣì bá yà bẹ̀rẹ̀ sí ní gbàdúrà bàbá ń ṣèsìn nígbà tá à ń ṣe fíjì. a lọ rí abọ́ rí. bàbá ń ṣe fíjì nígbà tá òun náà òun wago àti ṣe sílẹ̀ àti gbélẹ̀ òun náà ló gbé síbẹ̀ ó lọ gbé nǹkan ẹ̀ ó dẹ̀ máa dórí ìta junction lọ orí ìta títì lọ́hùn. nígbà ìyá ló bá dẹ̀ gbé ló bá ń lọ ló bá ní ẹ̀wọ̀n á lọ
àyà mi tó ṣe kì í pẹ́ ọlọ́mọ mà jẹ́ ń dáràn ká má lólúwẹ̀ tó fọmọ rúbọ ilé ayé ṣòro bẹ́ẹ̀ni bá ní ẹ jẹ́ ká máa gbàdúrà o ẹ jẹ́ ká máa ṣe sìn o bàbá tó ìyá ẹ̀ náà wà ń bẹ̀ bàbá ń ṣe kò tó eléyìí táwọn máa ìjókòó ti dé ń gbò máa yọjú lẹ́nu ọ̀nà ṣẹ́ni bá rẹ̀ ní àwọn ti dé mo bá ń ṣe báyìí mo ní òde báwo ló ṣe rìn òun ti lọ owó ṣọ́ọ̀ṣì àwọn wo ló pàdé lọ́nà ńbó ló ti pọ̀ ńbó ló àwọn wo ló pàdé lọ́nà gangan náà mo bá ṣe ohun ò rá àwọn kankan mo náà pàdé àwọn kan àwọn àgùntàn pàdé wọn mo bá wá ṣàlàyé ibi tó ti rí wọn oríta yẹ̀wò àtàbá fẹ́ yíra wá bí ó náà ti pàdé wọn mo ní kí náà sọ ní wọn sọ kankan ó máa lọ rí ó máa bọ̀ rí náà ni sáà ó lọ dé nígbà tó di mo wá ní kó wò dáadáa kó tó di pa ṣe yẹn táwọn bá ti ṣe sórí pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ àwọn ẹni wọ́n ṣàṣọ́tì tó ọwọ́ ara mi tó lọ fi kó nǹkan tó wà lẹ̀ now ọmọ oyún yẹn gbọ́dọ̀ àpíà oyún àpíà ńjọ́ kejì tá a ṣe o ẹni ìbímọ ńjọ́ kejì oyún yẹn ó yọ ńjọ́ kejì àpẹẹrẹ pé obìnrin lóyún tí kinní ìfo kankan wọn yẹn tó ti wà ó ti wà ẹ ti mọ̀ pé yes olóyún oyún wà nù ẹ inú àwọn náà bá ń dùn èmi náà ń dùn inú ìyá ń dùn àṣà máa bá ṣe máa yanjú ẹ wọ́n pín ọmọ yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ sínú ẹ sà kí n má fa ọ̀rọ̀ gùn nígbà tí mo wá rí i pé gbogbo ẹ̀ mo wá àṣà ṣiṣẹ́ mo ṣiṣẹ́ fún ẹni yẹn ó máa ò ní bóyún ìkú ó máa bí n bá ní kó lọ ó yá máa lọ sí ibi báyìí báyìí dókítà lọ ṣe scan bẹ́ẹ̀ tó clear gidi ni kó tó wọlé láti sọ fún pé ní dókítà ti ń sọ fún pé eléyìí wọ́n ti pín wọ́n ti ṣàwẹ́lẹ́wẹ́lẹ́ sínú ẹ̀ ibẹ̀ lọmọbìnrin yẹn ti sunkún wálé nígbà tó máa dé ló wá sọ pé mọ́mí ayé òun ti bàjẹ́ kí nìkan ló báyìí láyé jẹ́ ó ní nǹkan báyìí mo máa pé ibi tó ti lè rí truly scan yẹn ó lóun tiẹ̀ tí wọlé bọ́n ṣe fẹ́ wọlé sọ pé arábìnrin àwọn ló ń ṣe kí wọ́n ti pín ọmọ sínú ẹ̀ kí ló fẹ́ ṣe scan fún ó lóun nìkan ṣe wọ́n wá rí òun fúnra ẹ̀ wá fojú ara ẹ̀ rí ó ní báwo ó lọ́dẹ̀ ní kò náwó wíwá tán bá máa fọ̀ dànù mo ní ṣó ti ní kò ṣe ó ní ẹ̀ kó ti ní kò fọ̀ kò sí wàhálà tẹ́nìyàn bá ti sọ pé kò fọ̀ kò sí problem wọn á ní nọ́ọ̀sì kan ní ìlú bí bá lọ pẹ̀ alájà bá ní kó wá nǹkan báyìí wá fún ní gọ́ṣọ̀ èmi náà wà nílé mo wá dúró tì bí agate àjẹkọ́ ọmọ ti bí tó wà ní ṣọ́ọ̀ṣì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọmọ bíbí inú mi dúró tì inú yàrá ẹ̀ ló bí ṣe ó ti lóru gànjọ́ nígbà tó ń kígbe mo ṣáà gbàdúrà wọ́n tún wá bá mi pé mọ́mí ẹ máa gbàdúrà mo ṣé èmi náà sùn ni nígbà tí mi ìyàwó rẹ̀ títí gbogbo ẹ̀ ṣáà fi jábọ́ ó jábọ́ tán mo wọnú ìdí àìsàn ni bẹ́ẹ̀ ni mo wọnú àìsàn ni mi ò lè dìde lórí bẹ́ẹ̀dì mọ́ mo lo a week ojú kan ṣe mo wà mo ti ń gbomi mo ti ń gba abẹ́rẹ́ mo ti ń lo oògùn mo ti ń jẹun ó tó di pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá gbà mí díẹ̀ àdàbí tí n bá ti bá yín jẹ n bá yín mu tí n bá ti bá yín mulẹ̀ àbí n bá pọ̀ yín wá tí mo gbàgbá lọ́wọ́ yín nìkan ni mi lè rí ìtúsílẹ̀ ìṣèwọ̀ ibi tán bá ti dé ẹnìkan ló máa dé ẹnìkan ló máa tú ni ìtúsílẹ̀ lọ́lọ́run pè mí fún mo ṣe bọ́ nínú ẹ̀ nìyẹn ṣùgbọ́n mo rí pépà mo pè lówó sá. ẹ rí pépà ìpè lówó. mo pè lówó kò sí kọ́bọ̀ kò sí anything gbogbo ọmọ mi tó ń ṣàánú olórí burúkú ọmọ yẹn nínú ṣọ́ọ̀ṣì gbogbo àwọn tó fẹ́ fún wọn rí owó gbà tó jẹ́ wọn gbèsè àṣàrùn mo ṣáà ní ẹ ṣáà máa rọjú ni nǹkan kan la máa fi pìtàn láyé ìsọ nìyẹn àṣọ́ọ̀ṣì mi ìtọ́jẹ́ pàjọ́ ṣe mí tí wọ́n lè wá kán gbé ọ̀gẹ̀dẹ̀ wá kán lè gbé ẹ̀wà wá kán gbé ráìsì wá fún mi kankan wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n mo ṣáà rí i pé àánú yẹn máa jáde láti adé sọ pé
alàgbà nìkan gbé fún yín o ìyá àdúrà nìkan fún yín o wọn àdẹ̀mọ́ tó ń ṣẹlẹ̀ mi ìbáyàn ẹ̀dá alàyè kan sọ létà mo bọ̀ à ń sọ nù mítìnì nǹkan báyìí wọ́n ní Ọlọ́run ló bá yín ṣe o wọ́n fi wá bá ẹ yẹn ibẹ̀ náà máa pa ẹ̀mí ó ń tọ̀ dé sí. Mo ní Ọlọ́run ti rí inú mi Ọlọ́run ti rí mi ní ìbáyàn ẹgbẹ́ ìmùlẹ̀ ọ̀rọ̀ lọ́lọ́run fi pè mí ọ̀rọ̀ ló ní òun máa sọ ó máa fi tú sílẹ̀ ọ̀rọ̀ náà ni mo dẹ̀ sọ Ọlọ́run fi tú ẹni yẹn lẹ̀ tó kò ṣe jẹ́ nù 2019 lọ̀rọ̀ tí mo sọ before kòró. Àwọn ní tẹ̀tẹ̀ wá ń sọ yìí ìjẹ́ ṣé ó ṣe ń jọ́sìn lọ́dọ̀ yìí. Níbo 2021 náà lọ wọn tó fẹ́ dá wàhálà lẹ̀ wọn fẹ́ lẹ́rí àgbò méjì bọ̀ tó fẹ́ dá lé mi rú. Wọ́n lọ. Pẹ̀lú gbogbo iṣẹ́ tí ẹ ṣe. Bẹ́ẹ̀ ni sà gbogbo májẹ̀mú tí wọ́n dá kò sí kan tí wọ́n mú ṣẹ. Wọ́n lọ. Bẹ́ẹ̀ mi ò bá yé èèyàn jẹ́ mi ì ṣe kà fún yàn. Ǹjẹ́ ẹ ṣì ń gbúrò wọn nílùú òde yìí náà? Mo ń gbúrò wọn bẹ́ẹ̀ tí ayé wọn ògún. Torí ọkọ ti ríṣẹ́ gbà wọ́n dẹ̀ ti ń dá wọ́n ti ń ṣe gbogbo nǹkan tán ni wọ́n lè ṣe ó ti ń ṣe. Ńgbà dẹ̀ ti lọ. Ayé wọn tún ẹnujọ́ mélòó mo gbọ́ pọ́ mọ wọn dá lápá. Wọ́n náà ṣì ń bọ̀ ń bí wọ́n ṣì ń bọ̀ àfẹnugbolẹ̀. Màá bá ṣe ń ṣèkà fún mi. Ọmọ 16 years tẹ wá ń sọ yìí. Àti ó lọ gbà yẹn. Ó lọ gbà yẹn. Lè lọ. Ǹjẹ́ ṣé ẹ lórí ọ̀fẹ́ láti yọ kúrò nínú ẹgbẹ́ yẹn? Ayọ̀. Mo ṣiṣẹ́ fún. Tó dẹ̀. Mo ṣiṣẹ́ fún tó bì gan o rò pé bóyá wọ́n ń ṣe nǹkan gidi fóun nígbà lọ ra ọkàn màlúù. Òun la fi ṣiṣẹ́ yẹn fún. O gbọ́dọ̀ jẹ tán bó bá pọ̀ lẹ́wàá kó jẹ. Nígbà tó bí mo ló máa kó jẹ. Ó máa kó jẹ. Ó kò jẹ́. Ta ló ń jẹun tájá ń jù? Àfi tó Ọlọ́run ò bá sí lórí òkè àbí tí ì bá ṣe ìpè Ọlọ́run ni mo jẹ́. Ara ẹ̀ wá rọlẹ̀ òun fúnra ẹ̀ tó wá dẹni tó ń lé orin. Orin tó máa kọ́kọ́ lọ́jọ́ èjì tó jẹ́ iṣẹ́ yẹn tán lónìí. Bí ó ṣọlá Jésù kí ni mo jẹ́? Bí ó ṣọlá Jésù ta ló mọ̀ mí o? Mo dúpẹ́ o Jésù pé mo ń jọlá rẹ̀. Orin tó kọ nìyẹn. Bẹ́ẹ̀ ni sà. Ó kọ orin yẹn. Ó tún wò pé kí ni? Ó ń jọlá Jésù. Torí ọmọ yẹn sọ pé òun ò mọ̀ pé ẹnìkan wà tán pè lọ́lọ́run. Ó lóun mọ̀ pé Ọlọ́run kan wà níbì kan. Ó lóun ṣẹ̀ṣẹ̀ mọ̀ pọ́n sọ pé Ọlọ́run wà ní kóun ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé Ọlọ́run wà ní. Orí olórí wọn. Gbogbo tó dẹ̀ ń ṣe yẹn kẹ̀ wọ́n fẹ́ fi lórí àga ni. Torí ẹni tó mú wọ̀ yẹn ti kú. Òun ló wá fẹ́ fà á lẹ̀ pé kán lè gbóyè lé lórí. Ó fi ń dá gbogbo ilé rú. Ó ti pọ̀ ọmọ tó pa ní ìgbà tán kúrò nílé ẹni tó fún lájẹ yẹn ọmọ SS3. Òun wá bèè lọ́wọ́ ìyá ẹ̀ gbọ́ ẹni wọ́n lọ́mọ kan báyìí kú nílé bíbá ní tẹni máa sun wọn ní Sábó. Ó ní lóòótọ́ ni mo ní ọmọ ẹ̀ sọ pé òun lòun pa pé ìyá ẹ̀ máa ń ṣépè. Ṣé mo wá ń bílẹ̀ mọ́ ṣé ìyá ẹ̀ ṣé ìwọ náà máa ṣépè fún ni ó ní rárá o. Ó lóun kan náà ṣépè fún un ní ṣùgbọ́n ìyá ẹ̀ máa ń ṣépè. Ó gbèjà ẹ̀. Ó máa ń ṣépè. Ó ní ìyá nígbà tí ìṣe wọ̀ náà ṣépè fún ẹ̀dá ìṣe ìyá ẹ̀ náà ń gbé ṣépè. Ó ṣe wá mọ́mọ́ lọ́mọ tó pa. Ó ṣáà béèrè gbogbo ẹ̀ ẹ̀mí tó ti lọ lọ́wọ́ ẹ̀ tó 9. Ẹ̀mí 9. Bẹ́ẹ̀ni. So Ọlọ́run ṣáà gbàkóso ṣá. Ọpẹ́ ni fọ́lọ́run. Ẹ̀tìgbà tí mo rí pé ìyá ẹ̀ wá fẹ́ tó kọ bí ara sí nígbà tí ìyá ẹ̀ lọ tán pé kó wá máa fún lóúnjẹ. Máa lọ. Bá ṣe lé lọ́nà. Ẹ ṣeun gan màmá. Ẹ ṣeun gan. Màmá láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé jẹ́ ṣì rántijọ́ tínú yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ fún lọ́jọ́ náà lọ́hùn. Ẹ má. Yes. Èmi àtọ̀rẹ́ mi lájọ wà ní Ìkòròdú. So bí wọ́n ṣe pè wá nìyẹn. Sọ̀ní Àlí ló pè wá pé ká máa bọ̀ ní ọ̀dọ̀ nílé Yínká Quadri báyìí lọ́wọ́. Ká ṣe pé kọ̀rẹ́ mi yẹn kọ́ dẹ̀ ká ṣe jẹ́ táwọn tó máa jẹ nǹkan kan wá. Àwa ṣe oúnjẹ iṣu dídín iṣu sísè pẹ̀lú ẹyin dídín aṣáàgbé lọ. Ohun tí mo fi sọ pé ọjọ́ yẹn nínú mi dùn ìṣú pé nǹkan tí mo fẹ́ Ọlọ́run ṣe èmi àti Ògògó
a jọ wà lórí stage tí wọ́n dẹ̀ máa the first time tí máa kọ́kọ́ dún wájú kámẹ́rà ní ọ̀dọ̀ Ògògó nìyẹn. So àwọn náà wàá mọ̀ pé mo lè voice out tó yẹn. Gbogbo wa ń gbà mí lọ́wọ́ ńgbà tí mo sọ̀rọ̀. Mo dúró bíi tenant fún Ògògó. Òun ń lọ sí travel. Ó wá dé, àwa pàdéra. Bó ṣe ń wọnú géètì tèmi fẹ́ jáde, àwa jọ dúró tá a wá sọ̀rọ̀. So mo ṣe wá sọ̀rọ̀ yẹn, ọjọ́ yẹn inú mi dùn jù. Láyé pé mo mà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mi mọ̀ pé mi àti Ògògó lájọ lè. Ìjọ tí ni yín dùn jù ni. Inú mi dùn jù ni. Wow. Ìjọ yẹn inú mi dùn jù. Wow. So àtìgbà yẹn náà kò síbi tí Yínká Quadri bá ti rí mi, a máa ń pàdé ní location dáadáa. Wọ́n ti mọ̀ mí, wọ́n máa pè mí, a béèrè gbogbo lọ́wọ́ mi. Ọ̀gá mi náà bá dẹ̀ dé, bá rí mi, wọ́n máa kí mi, wọ́n jẹ́ kán mọ̀ pé àwọn lọ̀gá mi. Bó ṣe jẹ́ mi. Ẹ ṣeun gan màmá. Màmá, kò sí bí èèyàn ṣe máa níjọ́ tínú ẹ̀ dùn jù tí kò ní ní tìdàkejì. Jẹ́ ṣó wà màmá? Nígbà tí mo lè sọ pé ó wà náà ju pé wọ́n pè èèyàn pé location wà. Ká wá máa lọ́jọ́ 4-5. Ká mọ̀ pé èèyàn sórí set. Ká kó ń bẹ́ẹ̀ lọ fún bẹ́ẹ̀. Láti tẹ́ méjì. Mo kúrò níbí lọ sí Ṣówọ̀. Ṣówọ̀ ni. Wọ́n ti ní iṣẹ́ wà ńgbà náà. Wà lọ. Mo dẹ̀ lò 4 days pẹ̀lú ilẹ̀ ẹlẹ́ẹ̀gúngún tó jẹ́ pé òkúta gúdúgúdú ló wà ńbẹ̀. Aṣọ la máa tẹ́ sílẹ̀. For good 4 days yẹn. Wọ́n ti ẹ̀ pè mí sórí set ní òde bínú. Kó mẹ́. Bẹ́lẹ̀ ò bá ṣe mí yà ṣe. Ìkan náà tó ṣẹlẹ̀ àti tó ọdún 2 báyìí. Mo lọ sí oko yẹn ní ìkọjá Àgọ́wò. Mo dẹ̀ débẹ̀ náà. Nígbà tí iṣẹ́ òde kàn mí, mo lò 5 days, mo dẹ̀ kó ńbẹ̀. Tó ń bá dẹ̀ ṣe ń dé sílé náà, làwọn míì tó máa pè mí pé ibi báyìí yá. Bó ṣe jẹ́ nìyẹn. Èèyàn gbọ́dọ̀ máa fi gbogbo nǹkan bínú. So kò sí iṣẹ́ téèyàn bá ṣe láyé tí ò ní ní ìlàkọjá. Máa sọ fún àwọn èèyàn pé ìlàkọjá ni. Ẹ ṣeun gan màmá. Màmá, láti mú gbogbo ohun tí a ti ń sọ wá sí ìdánidúró látẹ̀kan. Màmá, nínú àwọn olórin ẹ̀mí tí a ní, bí àwọn màmá wa Tọ́pẹ́ Àlàbí, bí màmá wa Esther Ìgbẹ́kẹ̀lé, Yínká Aláṣeyọrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Yínká Ayéfẹ́lẹ́. Màmá, nínú àwọn tí mo dárúkọ yìí, bí a ti fẹ́ yin Ọlọ́run lógo àbòhùn ìkẹ́kọ̀ọ́ fẹ́ múnú ara yín dùn, ta lẹ nífẹ̀ẹ́ sí jù nínú àwọn olórin yẹn láti máa gbọ́ orin ẹ̀? Tí mo nífẹ̀ẹ́ jù. Bẹ́ẹ̀ni. Tọ́pẹ́ Àlàbí. Ẹ nífẹ̀ẹ́ sí orin wọn dá. Ẹ sí orin rẹ̀. Ǹjẹ́ ṣé ti bá wọn pàdé rí? Mi ò tí ì bá pàdé rí. Mi ò rí rí. Ẹ ti máa ń wò nínú fíìmù lórí tẹlifíṣàn. Èmi pẹ̀lú ọ̀tí ìfẹ́ sára báyìí. Wow. Ẹ ṣeun gan. Màmá, nínú àwọn orin màmá wa Tọ́pẹ́ Àlàbí tí ẹ ti gbọ́ pa, ǹjẹ́ ó ní ìkan tí ẹ lè kọ fún wa tó pé ẹ nífẹ̀ẹ́ sí jù kẹ́ máa gbọ́ láti parí gbogbo ohun tí a ti ń sọ látẹ̀kọ̀? Ibi tó ti kọ tó kọ lẹ́nu ṣé bíi 2 years ago tó fi sọ pé òun dẹbọ ẹbọ lòun. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe ṣẹbọ. Ṣe mọ̀ pé ẹbọ yẹn kò yí àwọn èèyàn gbà yẹn. That means pé òun fira ń dúpẹ́ fi irú ẹbọ pẹ́ fún Ọlọ́run. Ó ti yé yín. Bẹ́ẹ̀ni. So ẹni tó bá ní làákàyè tó bá gbé kalẹ̀ kì í ṣe pé lọ ṣẹbọ, kì í dẹ̀ ṣe pé lọ gbẹ́bọ.
ó lóun dẹbọ Hmm. òun rúbọ Hmm. mo ti gbàgbé bó ṣe púùtù orí yẹn ti sáké mi ni mo mọ̀ ọkọ ṣùgbọ́n ó ti sáké mi. Ẹ ṣeun gan màmá. a ṣeun. Ǹjẹ́ ní sinimá kan tẹ́ fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé kí wọ́n lọ wò àti ibi tí wọ́n sì lè bá pàdé yálà bóyá ẹ bá tì ní tẹ́ bá yàn ṣe àbí kẹ̀ tó jẹ́ tiyín ǹjẹ́ ṣó wà? títẹ̀mí gangan ò tí ì jáde wọ́n ṣe fẹ́ wá ọ̀nà bá ṣe fẹ́ ṣe jáde ní báyìí. Iṣẹ́ ìjẹ́ 2021 mo ti yà ẹ̀tẹ́ ni tí ó wà tó jẹ́ dàrẹ́tọ̀ yẹn ò sí nílé ó ṣẹ̀dé ni òun ni Papiche ó yẹ mọ Papiche ẹ mọ̀ òun pẹ̀lú ẹni tó fún yín ní nọ́mbà mi náà jọ wà oníṣẹ́ president wa so ìyẹn máa gbà tó bá jáde la máa fi sórí YouTube channel tó bá máa fi lé àwa máa gbọ́n gbà yẹn. Ẹ ṣeun. bẹ̀tí iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn bá lọ àbọ̀ then kọ̀ǹténà èṣù ti ṣe then àrùn ọlọ́wọ́ idán èmi pẹ̀lú àǹtà lánìyàn àjọ wà ń bẹ̀yìn pẹ̀lú kí lórúkọ lédì ni Bíọ́lá. Bíọ́lá Adébáyọ̀. tó wà lábẹ́òkúta yìí Bíọ́lá ni ó ṣe rùbùtú báyìí ìṣe ti Adébáyọ̀ so many bẹ́ẹ̀ ṣá ẹ rò pé ìmíì náà gbogbo àwọn iṣẹ́ tá a ti yà náà kì í ṣe gbogbo ẹ̀ náà máa jẹ́ káwa mọ táìtù ẹ̀ kan máa yaṣẹ́ máa kúrò níbẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan màmá a dúpẹ́ lọ́wọ́ yín fún. irú house of conga ta lọ yà ní ẹnu ọjọ́ mélòó iná I was there ní àtàn. Ẹ ṣeun gan màmá a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún wa a dúpẹ́ àmọ́ lórí mi ẹ ṣeun gan màmá a ó máa rí yín bá mà dúpẹ́ mà. ẹ̀ náà máa ní tẹ̀síwájú Àmín àṣẹ. ẹ̀ ní jábọ́ Àmín. gbàrí lédùn mọ́.